ẹ dákun mo fẹ́ ṣe làákàyè ṣé ìṣe pé ẹ sì yàn mú torí ẹni tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ pé ń jalè yìí ọmọ bá ní. kábíyèsí ìlú yín àti ìlú tẹ̀yìn wá yìí àjọ ń jalè. èmi. ìkọ̀kọ̀ nínú ẹ̀yin olórí burúkú olóyè tẹ̀ wà tẹ̀ wá. àṣẹ. ọjà wẹrẹ sá. kò sí wíṣọ. ọjọ́lá tó wà lọ́wọ́ mi. ọjọ́lá lẹ́kẹ̀. ọjọ́lá tó wà lọ́wọ́ mi. ọjọ́lá lẹ́kẹ̀. máa sọ fún ẹ wípé àgbo ni wọ́n fi wẹ̀ mí dàgbà kókó. wọ́n jọ mí inú kòkó ni. tífù ni ẹ tífù ni ẹ. mi mọrú èèyàn tó lè jẹ mi mọ tó wù kó lè gbé mi mọrú ọṣẹ tó lè fi wẹ̀ kódà kí wọ́n ti fọ́ ìkòkò òrù mọ́ lórí rí mi mọ tó fẹ́ dì mú. àfàlẹ́ mi mẹ́sẹ̀ o o ti gbóná gan o. abẹ́rẹ́ alọ́kọ̀nà òkun tó di tó bá dí gàgà tó dí gèdè tó lógíní lẹ́dí yẹyìn àtòkò ìmọ̀bọ̀. ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá lọ o ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá rìnrìn àjò kẹ́ má lọ fi kú tó pa yín ṣe àyànfẹ́ ẹ kíyè sára o kẹ́ má lọ fi kú tó pa yín ṣe kòríkòsùn ẹ kíyè sára o mo ti sọ̀rọ̀ yìí rí pé ibùgbé ìkà láyé ìkà òde ẹ̀kọ́ sórí ènìyàn ní kí ó máa fura ìkà ò ní yúnífọ́ọ̀mù ènìyàn ní kó máa gbàdúrà àwọn ẹ̀dá alààyè kan wà ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá torí májèlé ògo ni wọ́n jẹ́ tán bá wọnú ayé ológo ènìyàn wọ́n máa sọ ọ́ dolófo ènìyàn ẹ máa fura Ọlọ́run àdúrà mo gbà o ẹni tí kò yẹ kí n pàdé láyé orí mi má ṣe gbé mi pàdé wọn ẹni tí mo lè pàdé tí kádàrá mi máa dòfo Ọlọ́run má jẹ́ kí n pàdé wọn fún mi lẹ́mìí àwọn ẹ̀dá alààyè kan wà ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá torí májèlé ògo ni wọ́n jẹ́ tán bá wọnú ayé ológo ènìyàn wọ́n máa sọ ọ́ dolófo ènìyàn ẹ máa fura Ọlọ́run àdúrà mo gbà o ẹni tí kò yẹ kí n pàdé láyé orí mi má ṣe gbé mi pàdé wọn ẹni tí mo lè pàdé tí kádàrá mi máa dòfo Ọlọ́run. ọ̀rẹ́ Alpha kásán. Alpha, how you doing? Harold, on the early morning, really preparing to go to work. Má bínú ṣe mọ̀ pé táìmù ti wá pẹ̀lú tíyan kò tálì. Yeah, mo wà pẹ̀lú ẹ̀. Ọ̀rẹ́ nǹkan tí ẹ ti mú ti máa ń sọ fún yín gbà yẹn. Ìgbà wo ló ń bọ̀ Naija gan? Naija? Yeah, what's going on there? So many things na at least tó bá wá sí Nàìjíríà wà ní investment at least wà ní so many things o mọ̀ pé òkè ilé ẹ sọ pé Yorùbá náà sọ pé ilé ní àbọ̀ sí mi oko pàtàkì ó máa ṣe tán níbẹ̀ you be able to come and o mọ̀ pé o ní àwọn kankan bíbá tí o lè gbọ́kànlé. Kí wá invest? I've heard a lot of stories of àwọn èèyàn tó lọ invest sí Nàìjíríà tó jẹ́ pé ẹni tó bá kówó fún ló máa ń kówó wọn jẹ. I'm capable. I have, as I'm speaking to you, tí n bá change iye tí mo worth in dollars to naira, I'm over 300 million. So it's not like I do not have the money, but coming to Nigeria to invest is mi ti ẹ ronú pé mo fẹ́ wá kíni. Wọ́n máa ń sọ pé lílàbọ̀ sí mi oko, àjò yìí làbọ̀ sí mi oko to me. There's no need coming up to do what? No. Oh, if there's any other thing you want to talk about, you could. Let's talk about it, or you call me later. Today meeting, I'm preparing to go to work. Okay, ma iṣẹ́ bí o gbọ́dọ̀ late to the bishop.
ó ṣe gan in fact from your voice gan mo mọ̀ pé ó wà alright. màá bẹ sọ̀rọ̀ later I wan go work. okay kò sí wàhálà ó ṣe gan later. bàbá yìí jẹ́ o 300 million bóyá sọ pé 300 million yẹn definitely ó máa ní jù bẹ́ẹ̀ lọ irọ́ ló fi yẹn pa fún mi. how I wish kó jẹ́ pé owó yẹn jẹ́ ti tèmi. àní etí mo lè fi pa yín ó wà lọ́wọ́ mi láì súnmọ́ yín. olóhùn jọ kí ló dé. mo kàn ń sọ fún yín ni ayé àtijọ́ náà máa sọ wípé èèyàn ṣe máa gbìyànjú á mú poison àlọ́dà sínú oúnjẹ wọ́n ṣe investigation kan àwọn kọ̀ọ̀kan wà ní òṣèwà yìí tí wọ́n fẹ́ kí n pa yín sínsìn bẹ́ẹ̀ ṣe dúró mo lè pa yín láàrin 1 second. tẹ máa kú sílẹ̀ lẹ̀. olóhùn yọ kí ló dé kí lẹ gbé kí lẹ jù kí ló dé kọ́ dẹ̀ mí ṣéèjì gbogbo ọ̀rọ̀ rẹ gbogbo rẹ̀ kọ́ bá sọ ẹ kí n bá fẹ́ pa yín kí n bá ṣé mi lọ fẹ́ pa ni amẹ́yìn kan sọ àlàyé o kíní kò wá ọmọ ìṣàlàyé ọ fẹ́ pa ọ bá fẹ́ pa yín. mo ń try láti ṣe àwọn àlàyé fún yín ni ṣé láyé àtijọ́ ni wọ́n máa ń fi poison sínú oúnjẹ inú drinks bọ́ ìsìn a ní láti súnmọ́ yàn láti pa ẹ̀ mọ́ tìrú kan wà tí mo jogún lọ́dọ̀ láti jáde rẹ̀ tí máa ti lè sójú báyìí tẹ bá gbóúnjẹ kalẹ̀ tí máa ṣiṣẹ́ mọ́ lẹ́ẹ̀mẹ́ta 1 2 3 poison ti wà nínú oúnjẹ tẹ bá jẹ ẹ kú nìyẹn. yìí tó bọ̀ yìí pé kọ́ nídìí láti dédé oúnjẹ òun kọ́. ibi tó tún lédè tí mọ́tò bá wà lórí afárá tí máa wò kí mo lè ṣe fún mọ́tò yìí tí máa lè ṣẹ́jú mọ́ báyìí ó bọ́ sínú omi nìyẹn. Ọlọ́run plane kan ló kù tí mi ì tí ì lò fún mi ìrẹ̀fẹ́ ṣèkà nítorí èrò pọ̀ nú ẹ̀. ẹ̀sà tí n bá ṣe fún plane mo lè já plane 10 léde kí wọ́n ṣẹ́jú 1 2 3 ìkan ti já ní 1 2 3 ìkan ti já ní 1 2 3 ìkan ti já ní máa tún ṣe máa yín fàáfàá ẹ̀ ṣubú ni ẹ̀ kú ni. tí o ti rí bẹ́ẹ̀ n kí mo fẹ́ gangan òun lọ mí sọ. ẹ wá wíṣẹ́ yìí. sọmọ yìí ọ̀nìyàn kan bẹ níta rí bẹ́ẹ̀ ni wọn ní bá yára lògùn gbé kí n yára jẹ́ kọ́ nìyẹn kí apá mi lọ́jọ́ ìwé mi wò ó yé ni gangan ni mo fẹ́ wò ó kí ni a bá níbẹ̀. o ti yé jẹ́ ká lórí ọ̀nì náà lórí ọ̀nì àbí. màá sọ fún ìyá di ọlá níbẹ̀ máa ń kọ́ fún ọdún pẹlẹbẹ ńlá. kí lẹ tún fẹ́ sí. èmi pẹlẹbẹ méjì. ọ̀rẹ́jìnà ni kọ́ wọ̀ náà tó dá sọ́fù ọmọ yìí wá jọ́ sí náà ni nǹkan bí o tó fẹ́ sí ni pé ẹ fọkàn balẹ̀ èyí má ṣe fi pẹlẹbẹ màá tún fún yín náà kankan. ó bá gbọ́ làásọ̀dọ̀ kan yìí òkè bẹ̀ sí kí kọ́ gba pẹlẹbẹ méjì yìí mi bọ́ọ̀dù bẹ́ẹ̀ kò sí wàhálà ṣé mo ní pẹlẹbẹ mi nìkan tẹ olóòyè ọ̀rẹ́jìnà. akẹ́rẹ́ olórí ìgbó lọ́wọ́ o ọmọ ṣe é fojú di o kó bá pẹ̀lú ajẹ́ pé mi náà lówó òru sọ̀sọ̀sọ̀ bẹ́ẹ̀ gbọ́ bínú lọ́jọ́ kàkà ṣẹ́jú kò ní ọ̀rọ̀ ṣẹ́jú dáa jáde. ẹni sùn tó wọlé ẹ̀sọ́ kó pátá mo gbọ́. kí ni gbogbo oògùn ẹ fẹ́ ṣoògùn ẹ fẹ́ ṣe kí ni gan oògùn kà kí ni ẹ fẹ́ fi yẹn ṣe. bẹ́ẹ̀ni rẹ̀ sọ́n jáde wọn pé lóògùn kà. ògùn wa ni. ìgbára oní dín ní. nǹkan bá mú ẹgbẹ́ kan ló wẹ́ pé gbèjà kò mí kí n gbèjà kó rà mí kájọ máa ṣe lọ kọ́ọ̀yàn máa gbèjà rẹ̀ ìgbéra ni oníjà ni kò ní agbára lọ. akọni bẹ́ẹ̀ bíi oúnjẹ gbóúnjẹ sílẹ̀ kẹṣẹ́jú sí so kí mọ́tò máa lọ kẹṣẹ́jú kó jábọ́ sínú omi èyí tó wá ṣe débi pé tí plane bá ń fò 10 gbogbo ẹni wọn gbọ́ ẹṣẹ́jú gómìnà kí lè fẹ́ fògùn ìṣe kan sọ ẹ̀ ṣé wọ́n fẹ́ gbé yín dé. èyí ṣe oge ọmọ ìdòyìn náà gbọ́dọ̀ gbáradì nítorí pé ìsọjọ́ pẹ̀lú ogun bẹ́ẹ̀ torí ẹ̀yìn kí ẹ gbélé kò ní ìyẹn understanding. dìgbà kọ́ nìyẹn bá tó fẹ́ràn rẹ̀ ojú ọdún gbogbo ọdún kó bá bẹ́rẹ̀ rí sí yẹn bẹ́ẹ̀ èsì gbìyànjú ló fẹ́ràn rẹ̀ ìwọ ọ̀rọ̀ bá dẹ̀ ti jẹun ronú owó orú yìí kan mi sọ̀dọ̀ ẹ̀ kò ti rí ọ̀nà rẹ̀ kò ṣẹ́jú sílẹ̀ mẹ́ta ìdílé kekú ni. ṣé tó bẹ́ẹ̀ ṣe fẹ́ wáṣẹ́kọ̀ọ́ lọ́lẹ̀ ọmọ ní torí ọmọ nílẹ̀ ṣe fẹ́ wáṣẹ́kọ̀ọ́ ẹnìyẹn ìwé kan ní sọ fún ìwọ̀n padà sí ìpòmí ọ̀lẹ́ o torí ìgbọ́ tẹ̀tẹ̀ ń ṣe kankan ní one of the reasons mo ṣe fẹ́ wá sílé. yẹ o ti tó àsìkò honestly o ti tó àsìkò mo gbúdọ̀ délé no mo gbúdọ̀ délé ilé yẹn gangan ló lè ṣe bọ̀dá mi no I have to see him. ẹ̀mẹ́ni tẹ́ ń bá rìnrìn àjò kẹ́ má lọ fi ikú tó bá yín ṣe àyànfẹ́ ẹ kíyè sára o. èmi kíbla oníṣègùn àgbà oníṣègùn pátápátá ni mo wá ń sọ̀rọ̀ nǹkan kan wà kẹ́ ẹ bá ní kẹ́sì lórí ìyàwó ọba iṣẹ́ yẹn wà ní. ó kọ́kọ́ sọ nípa oníkó bá dùṣẹ́ ìyàwó balẹ̀ ẹ̀yìn lórí ọ̀ nílẹ̀ rí mọ́. ọgbọ́n pàtí mo lè dá sí tẹ́ ẹ bá fẹ́ o bọ́ tẹ́ ẹ bá fẹ́ mo lè ṣe fún yín. ó gbàgbọ́. ó fẹ́ jà
àbí kí ló fẹ́ ṣe. èmi náà yóò rí pé tẹ̀bẹ́ ni. ó fẹ́ jẹ́ ọtí tí mo fẹ́ mu á jẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà. jà kọ́ parí kọ́ bí kọ́ bọ́ sọ kó o bẹ́ẹ̀ kọ́ máa gbó káàkiri jà. mo rẹ́ràn ó fẹ́ gbé kanlẹ̀ kí nǹkan oṣù ẹ gbẹ. ó wá ní kí n gbé sí. ìwọ náà gbé sórí tébù sí àbẹ̀wò ìbéèrè wèrè. ó ṣe kùn lẹ́lẹ̀ já ẹ̀. oògùn ọjọ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà. kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́. ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà. kábùlà. kíbla babaláwo lèmi kíbla. ọ̀pọ̀. sọrí ìwé àgbà ẹ̀ fẹ́ fẹ́ yá máa kásá. ọ̀jẹ̀ káwọn ẹni. kí ló kọ́ ikọ̀ máa ń fẹ́ sí i. kò sẹ́ni láàrin. sọrí mo mọ̀ ọkọ̀ kéré lójú ni o. ọ̀ ṣe máa fojú àgbàlagbà ní ọdún náà. ìyá kan bí fọjú orí abébí jù ọ lọ ní. ọba ni wà o. kí a fẹ́ fọ́ ọ̀rọ̀ ìdílé gbé sọrí ti ọ̀rọ̀ àlọ́ba àlejò àbúrò. ọjà àtijọ́ tayà wà. kí ni wàá máa mọ. ó yẹ nǹkan ṣàgbàlagbà lọ àyín kan fún ọ ní pẹlẹbẹ yọ àókè ọ̀hún ṣàgbàlagbà lọ babaláwo bọ̀ pàtó bọ̀dá tó wà òkè. àbí ilé ọlọ́rẹ́ ni o. pẹ̀lẹ́rì burúkú ọmọ ó lè wà òkè tó bá dé ìdánsìn tó kú dànù wọn ní màá kó kọ̀ káságbàlagbà lọ. ó sọ̀rọ̀ sí arígbèrè ní àríní àbí àwọn dà lóhùn ká bá ti yí àsòkò kàbọ̀ sọ̀rí ọ̀rá kí ẹ̀ràn béèrè yẹ̀sí mo bí o ọ̀rẹ́ ìkí ọmọ ọ̀kan tó ní ọmọ sọ ní kẹ́ ẹ bá bí sọ̀rọ̀ nípa ọmọ ló dé dúró. ọ̀kẹ́ ìsìláìtì ìgbẹ́nu mo àpẹẹrẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀nìyàn ní kọ́kí hàn. owó ìyá bá mi fún ọmọ ní ìgbọ̀nsẹ̀ sásọ́fù. ẹ ò kì í ṣe ọ̀rọ̀ kan sásọ́fù lélẹ̀ á ní wà ìfẹ́ fẹ́rẹ̀ kọ̀tà jẹ́ kẹ́yìn ìjọba sáré ni. ọ̀dà káwé bá yẹjú ó mọ̀ yẹ wọ̀ mẹ́ bọ̀ yẹ kí n yọjú sọ̀rọ̀ ó yóò ìpọ̀táǹtì. tí ń ti ta ẹ̀jẹ̀ ìpínlẹ̀ lẹ́ni ẹ débi ìsìn tí ò kí mi ẹ̀yin lẹ́jẹ̀ yẹ ẹ̀ lórí. àwa mọ̀ tí ẹ ti bọ́ bá jẹ yẹ má tiẹ̀. èyí tó láyé ìbáyé o ẹ̀jẹ̀ olúre ẹjọ́ gbà. gbogbo bọ́ọ̀sì ní í ṣe kọ́ fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló máa gbogbo ẹgbẹ́ sáì rẹ̀ ni mo understand ẹ̀ sọ̀rí ó kí ó yẹ kan san lórí mọ́ọ̀tì kọ́kọ́ rẹ̀ sàn ó lè sọ wọ̀kọ̀ nílẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ kó bẹ́ẹ̀ kọ̀rọ̀ owó lọ bá rí o. kì í sọ̀rọ̀ owó ló gbé mi wálé ẹni mo wá rí o kọ́ńtì àárín yìí fún wà very very important. kẹ́ni nǹkan. méjì last time tí mo wálé mo rí ẹ̀yin àti ọmọ inú yín tẹ̀jọ́ máa ń ṣe é ní ọ̀rẹ́ yín ọjọ́ ìṣòro ìlànà. ọ̀nì ọ̀rẹ́ yìí olóhùn yọ̀ ọ̀ríjínà. àbúrò bóyá ọjọ́ àbí kò yọrí sí ní àmàmù. ẹ̀yin sọ wípé ògùn wà ẹ̀yin ẹlú ògùn tó gbójú dáadáa. ayé ìkọ́ máa sọ bí yẹn wọ́n hàn pé lóògùn ọmọ bí ọgbẹ́ ni ìgbára onídìí. ìgbára onídìí rẹ ni kọ́jọ́ bá gbára rẹ̀ dì ọmọ torí ọjọ́ dàbírì ọ̀yá máa ṣàlàyé. sẹ́ni mo ẹ̀fẹ̀ mi ti bọ̀ kọ̀ lórí social media ìjọ ìbò ní bọ̀bọ̀ ìwà owó dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó jẹ́ owó yẹn gan. so bọ̀bọ̀ yìí láti máa yé mi pé òkè òun ò wá sí nàìjíríà aráyé máa bọ̀ náà jà wá invest dó o máa fún mi lówó o kò sí bó ṣe máa invest sí nàìjíríà tí èmi ò ní ìjẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni. máa bọ̀ náà jà ó lóun wá ìbẹ̀rù gọ́gọ́gọ́ wo tí wá ti ní di help ni last time tí mo wá ibi bó ṣe wọ́n bá mi jà lẹ́kọ̀ọ́ mo ní rárá last time tí mo wálé ẹni pé ṣé mo fẹ́ gba ṣé ìyẹ̀kọ́ jẹ mí lówó ẹni tó jẹ mí lówó ti dé báyìí. ṣe rí ìgbọ́ra nídìí tẹ̀sán yẹn ìgbọ́ra nídìí mo ní ìdẹ̀ báyìí bóyá ó wà àbí kò sí lé ìsìn mo fẹ́ mọ̀ ṣe rí tí bọ̀bọ̀ ẹ̀ bá fún mi ní owó tí mo sọ yìí owó ńlá yìí tó bá lè gbélé ẹ̀ fún mi bó ṣe wà yẹn àá fún yín wàásù. 50,000. confam. nítorí rí. ṣe kò tó wá tó síbẹ̀ o ṣe ilé bàbá yín tá à ń gbowó ìdájọ́ ń pín yẹn mo fún yín gbogbo. tèmi adágbó rẹ òkìkí ọmọ olókìkí ó gbà pọ̀ sọ orí orúkọ olómi rù ọ mo ti sọ fún ìwà padà lókìkí náà ni náà dàmọ́ ni sọrí ibi ọ̀sọ̀rọ̀ dé tó bá ti rí gbọ́ pé afagbára yẹn gan èmi náà gbé bẹ́ẹ̀
Daziki òkè bẹ̀rẹ̀ sí bá bọ̀ o. tó bá yẹ pé bóyá ó wà ó bóyá kò sí ẹ jẹ́ kí kìíní tẹ̀sí ṣẹlẹ̀ kí n rí báyìí. wọ́n yí kéèsì ṣẹlẹ̀ mọ́ ó mọ̀ kọjá bá wí ni ó ti ṣẹlẹ̀ tẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀. ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá torí májèlé ògo ni wọ́n jẹ́ tán bá wọnú ayé ológo ènìyàn wọ́n máa sọ ọ́ dolófo ọmọ bí ọ̀sán ni ìyọ́n náà jẹ́ kí ẹgbẹ́ tó kí a tọ̀ ọ̀dẹ̀ bọ̀ bóyá mi àti ẹ̀ bá yẹn jọ jẹ́ ọ̀rọ̀ ni ti yí ọ. wọ́n já gbàgbọ́ pẹ̀lẹ́ wọ́n gbàgbọ́ ṣé ọ̀dẹ̀ yá bẹ́ẹ̀ sẹ́lọ̀ fún yèrè bro àbí yìí ká fi sí láàrín. kí irú ẹ má bí ọbìnrin ẹjọ́ á sì. Mundo! Mundo do banco, ọkọ rẹ ni ó gbà fún ọ. Ó jẹ́jú mi níta bẹ́ẹ̀ èmi náà fẹ́ bójú ẹ̀jẹ̀ kọ̀rọ̀. Má bójú rẹ jẹ. Sọ mẹ́ni tó bá sọ̀rọ̀ ni. Ó mọ̀. Kíflá aláwọ̀ àgbàláwo ládùúgbò yìí pátápátá. Ọ̀nìyàn ni èrè. Kí ló ṣe? Ọ̀nìyàn ló bí sọ̀rọ̀ rẹ̀. Lójú ẹ lọ́wọ́ tó fi dúnlẹ̀. Jẹ́kẹ̀ bọ́ bínú náà ẹ̀ kó. Ọ̀nìyàn kẹsẹ̀. Ọ̀nà fẹ́ bẹ́ o. Ọ̀nà fẹ́ kó di ẹsẹ̀ mi mú. Sáwo ní òní tó dẹsẹ̀ mi mú. Ọmọdé àmàlẹ́ àbọ̀tí bá ń bí lówà. Àgbà kí ní sí ara bíbí yìí. Má sí ní ìsìn wa bọ́ sókò tó. Wà á máa gbọ́ Má jẹ́ àtọ́ ìlú òdì sọ̀rọ̀ sọ́mọdé olókìkí. Kọ́ máa gé bí ewúrẹ́ mẹ́ẹ̀ẹ́. Á di ewúrẹ́ ìsinsìn. Wọ́n jẹ́ kí ọ̀rá àgbà máa gbọ́ bá àti ní sọ. Kí ni ìṣòro ẹ? ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá torí májèlé. Èyí tá a máa ń sọ nìyẹn. Èyí tá a ń sọ gẹ́gẹ́ nìyẹn. Ó dé lè kú. Olówó orí. Ṣé gbígbẹ ni àbí bíbú àbí bíbú àbí yíyan? Àbọ̀rì jìnnà kankan á jẹ́ ipò yòó. Ẹ̀gbọ́n lọ ní ẹ̀gbọ́n ọ̀rẹ́ lójókòó yìí. Ẹ̀gbọ́n lọ ní. Téèyàn bá nírú èyí lẹ́gbọ̀n, kínú rẹ̀ ó máa dùn ni. Sọ́ọ́rí kí ni tí ń bẹ lọ́wọ́ mi. 2 mẹ́ta mẹ́rin máa ń sùn lẹ̀ lójoojúmọ́ tá máa ń rà fún. Kí n wá gbọ́ pé ẹ̀gbìn kan ta dé, kí n má wà kú bẹ̀. Bó ṣe kí n bá tẹ́ ní ọ̀jẹ́ kí n bàjẹ́. Bó ṣe pé kí n tú sí kí n tú sí. Ẹ̀ka ká bá ti lọ́dọ̀ ya bẹ́ẹ̀ sí. Sórí lórí ọ̀rọ̀ ọmọkùnrin tó bá wà. Kékeré ni o. Mi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Kékeré ni. Ajẹ́ oníṣẹ́ ọkọ̀ òòṣà. Kíbla babaláwo pátápátá. Kékeré ni yóò. Iṣẹ́ kékeré kan ní í ṣe fún. Iṣẹ́ kékeré kan ní í ṣe fún. Á pè ọmọkùnrin òun wálé ni. Á pè wálé. Bẹ́ẹ̀ ni á pè wálé ni. Mi ò ní kẹ́ pè wọ́n wá. Ẹ má pè wá nǹkan tí mo fẹ́ kó ṣàti sanwó fún mi owó ńlá kó gbówó ńlá fún mi ẹ kò ń jó sọ̀hún kó ṣàti kó yẹn wá ó yẹn ló wà important. Ọmọdé ń sí ọ. Ọmọdé ní ó mọ̀ wípé èrè rẹ̀ lákọ̀ọ́kọ́ gbẹ́ tá a bá ti gbére rẹ̀ bí àpòkọ rẹ̀ sí àwa pé ẹ̀mí rẹ̀ sínú èrè ọ̀hún àwa pè dé gbogbo nǹkan ní rẹ̀ á bá sọ pé kò dání tó bá ń bọ̀ kò lè kó wálé wá fi sí ọ lóore. ọwọ́ lọ́wọ́ ní dáṣọ fòkù ìmúnitì lágbẹ̀dẹ kó là kókó sọ́gi ó lè olóore sí wárí sí mi mọ́wọ́ ẹ̀rà ìdìdé àwọn wọn tẹ ìkòkò ń fa ajá fúnládì tí ń ṣe ń gbàjámọ̀ ẹranko ládì èéfì ọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ sí kò tọ́ tí ládì bá fọwọ́ rẹ̀ lulẹ̀ lẹ̀ báyìí ẹran ńlá ló fi jẹ ọjọ́ tó bá ti fojú kàn ọ́ gbogbo nǹkan ní ẹ̀dìtì ẹran ńlá lọ́ọ́ máa jẹ láì lọ́wọ́ rẹ̀ gbogbo oore tó bá ṣe fún àwọn èèyàn pátá lókè èpẹ̀ ọ̀dọ̀ rẹ̀ níbọ̀ o jẹ́ kí inú rẹ̀ máa dùn náà ọ̀dọ̀ rẹ̀ níbọ̀ tó sì rí fún ìyá rẹ̀ ní padà bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó sì rí fún rẹ̀ ní padà bọ̀ lọ́dọ̀ rẹ̀. àtàbọ̀ wọn tó bá ná fún ẹ bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó ná fún màdé ní bọ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo èèyàn tó bá ná fún lókè pẹ̀ ní bọ̀ lọ́dọ̀ rẹ̀. kí ló wá ń sọ. ìgbà rẹ ni. kí ló wá ń sọ. àwọn òde yìí olóòní yọ bọ́ ọba ti ṣe tọ́jú àkókò lọ́dọ̀ ìyá bẹ́ẹ̀ sàn. sísè mi ìtúwà tẹ ẹtú bá wá. wọ́n ti di sísè. ẹ wò ṣẹ́rí ọ̀rọ̀ abẹ́sì kí n dẹ́ máa mú yìí lórí abẹ́sì ẹja mi dáa. èyí tí máa rà fún ájú mẹ́jọ àbí mẹ́lẹ̀ ní máa lò ẹja mi. kẹ má lọ fi ikú tó pa yín ṣe àyànfẹ́ ẹ kíyè sára o kẹ má lọ fi ikú tó pa yín ṣe kòríkòsùn ẹ kíyè sára. Yeah, same here, man. Finally, this one and Nigeria also. All my friends finally see one another. Yeah, that's it. This is great, man. This is Nigeria. See us everywhere. Yeah, I really thought on our road. Really, I hear it. What's the matter, Lara?
àwọn táwọn ń gbé Nàìjíríà ti mọ́ wọn lára so by the time tó máa lo bí 1 week or 2 weeks wọn náà á darapọ̀ wọn lára. Yeah, that's a big lie. Really, what? Why? It's good. It's good to be back home. It feels good though, but unless your uncle with no jobs and all of that. That's a very big question. Iṣẹ́ Nigeria. Well, for now I have nothing to do. Ever since I graduated from school, I thought maybe I could get a better job, so I couldn't find one. And kò pé ìbùkún Ọlọ́run ló mú ni là. I can't go into Yahoo or any businesses to jẹ́ pé illegal. Kò pé with time, God will do it. To get better, you need to give up now. You need to give up now. Cool. I'll manage. Don't worry, I'll do my best. I'll set you up in my own little way. Wow, I appreciate. No problem. So even though my dental is Why not? as in my gidaro, my washo, my side, my work. You won't see you. Wow, you know we do. Honestly, I really appreciate you. It's good. It's I appreciate it. Kill my shell. Okay, about the hotel. Màá ṣayé fún ẹ. Wàá jẹ́ kó mọ̀ pé pẹ́ẹ́nù mi dùn lẹ́yìn gidi gan. Màá ṣayé fún ẹ. Ìwọ ló máa ṣayé fún mi, máa stress. Oh, you understand o? Bí ló ń ṣe dùn lẹ́yìn yìí, màá ṣe gbogbo ayé. Èmi lèmi ṣẹ̀ṣẹ̀ dé jẹ́ kí mi ṣayé fún ẹ. Ibi ni mo wà ń lé, inú mi dùn gan. Yeah, you will no get work. Where you want to drop? Olùbàdàn máa ń ṣe. O máa lọ jẹ gbèsè, right? Don't do that, man. Don't do that. All right. You're welcome. Thank you. Oh, shoot. Oh, wow. Is that even that? Very nice. Àwẹ̀dá láyé kan wà, ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá. Torí májèlé ògo ni wọ́n jẹ́. Tán bá wọnú ayé ológo ènìyàn, wọ́n máa sọ lólófo ènìyàn. Ẹ máa fura. Ẹni tí kò yẹ kí n pàdé láyé, orí mi má ṣe pé ní ìpàdé wọn. Ẹni tí mo lè pàdé tí kádàrá mi máa dùn fún. Honestly, mo really appreciate you. At this moment, even afọ́jú tí ò lè ríran, a máa gbóhùn ẹ̀ lára mi pé mo ti yàtọ̀. Ẹrù rèé náà. Wíwá tó wá sí Nàìjíríà ó dà pé Ọlọ́run kọ́ dédé rán ẹ wá sí Nàìjíríà torí ti tèmi ni. You just came and everything about me just changed once. Honestly, mo really appreciate. Mo appreciate gan. You deserve it, and then everything will be alright. It's just a matter of time. So just keep doing your best. So, Ibito Lonko, how did it go? That place is very fantastic. Honestly, mi ní parọ́. Immediately tí mo débẹ̀ tí mo mention pé ọ̀dọ̀ lágbájá mo ti wá tán rí gbogbo àwọn ìwé tó fún mi instantly wọ́n ti fún mi níṣẹ́. So they asked me to come and start any moment from now. No, you know, I support in a way because what they say, February, you need years and all of that, so that you look good to work all the time. You know, my friend, cash out to them. Okay, then, what the one shy, one should go and what you buy it, or show me now. I want that man, Memuni, really. I'd be a shaman, you can live, you know how it is. Locally, what they mean. Let me take you on a higher note. So are you going to have to do that? She, you kill if my taking a job. So to shop right tree. Oh, the very. Now you can carry like you know. Torí májèlé ògo ni wọ́n jẹ́. Tán bá wọnú ayé ológo ènìyàn, wọ́n máa sọ dólófo ènìyàn. This is a nice box. Really nice. I shall make sure we force me to invest in Nigeria. Yeah, actually, kì í ṣe pé bóyá pé mo really force anyway. Nǹkan tó jẹ́ kó gbúdọ̀ ṣe náà ni. Túmọ̀ bóyá tó máa wà around tó máa lọ fi máa sun hotel yẹn kò pay. Pẹ̀lú tó máa ń san ibẹ̀ yẹn. But tó bá ti ní something like this, anytime tó bá ti wà around ibà náà ni, and you want to dey. In the next few months, nísìnyí o máa padà sí ibi tó ti ń bọ̀ mọ́. Tó bá tún wá tún padà dé náà. Ibìkan náà ló máa dé sí but o mọ̀ pé yìí Nàìjíríà onílé níbẹ̀ anytime ló lè wọlé anytime ló lè jáde so nǹkan tó ṣe is a very nice one anyway. Actually màámi ni mo get ibi báyìí fún so I'm not saying anything wá láti ìgbà tí mo ti kéré tó ránṣẹ́ mi gan nǹkan tó dẹ̀ ṣe dùn mí but àgbàlagbà máa ma jẹ́ ìyá dẹ̀ níyà máa ma jẹ́
So èmi ti dáríjì wọn and I have to look for her no matter how. Nítorí kò sẹ́ni tó lè gba ipò ìyá. Tí wọ́n bá bí mi sáyé nǹkan tó bá ti ṣẹ́yìn mi nígbà tán nǹkan ṣé mi máa di gbogbo ohun tí mo dání, you know. So I want to use this one to actually surprise her and all that. So. Jọ, Mopsy ò ló ń sọ bẹ́ẹ̀ o, ṣé you mean your own biological mother? Yeah, my biological mother. Bọ́ sọ fún mi pé Gbékéré báyìí ló ti kúrò ní Nàìjíríà. Báwo ló ṣe fẹ́ mọ̀ ibo ló ń gbé àti pé ibo ló fẹ́ wá wọn sí? Yeah, I know. Of course, mo ṣáà ṣì mọ ibi tí mo dàgbà sí, mo mọ ibi tí wọ́n bí mi sí, mo dẹ̀ mọ àdúgbò tá à ń gbé at that time. So tí n bá ṣe lọ síbẹ̀ mo mọ̀ pé mo ṣì máa get 1 or 2 persons tó máa ṣe sọ pé ibi báyìí ló ń kó lọ sí yín, ibi báyìí ló ń gbé sí yín, so it can't be that bad. Yeah, all thanks to you. No, that's the normal thing I should do is what I've done. I have to push you fine, rather. You told me you want to invest in Nigeria. It is your choice. But either you invest torí májèlé ògo ni wọ́n jẹ́ tán bá wọnú ayé ológo ènìyàn wọ́n máa sọ dolófo ènìyàn. Wọ́n sick for a very long time báyìí and kẹ́dẹ̀ wá máa wò kò tí ì pé 2 months náà tán fi ayé sílẹ̀ kọ́lọ́mbà ọ̀fọ̀rọ̀ kẹwọn ni mà ọ̀fọ̀rọ̀ kẹwọn mi. Má ṣe. Mi ò mọ̀ pé kó tó yá báyìí máa pẹ́ dáadé wálé. I have a lot in plans for her. Bọ̀dá mi, ibo lẹ́yìn náà wà lọ? Torí nǹkan tí màámi jẹ́ kó yé wa ni pé bóyá ẹ ti ṣángbó lọ ni àbẹ́ ti ẹ ti kú dànù. Anytime tẹ́mi bá béèrè nǹkan tó máa ń sọ nìyẹn. Wọ́n máa lẹ ti kúrò nílé bóyá ẹ kú ní abẹ́ kan rìn lọ ṣá. Mi ò kú. Ìwà màámi náà ni. Ìwà màámi ni. Èmi ò mọ bá bí amọ́ ṣe máa gbóyún síkù. Oṣù 9 tó máa wá bímọ yẹn tán. Tọmọ yẹn máa jẹun tó ń rùn sí ẹ. Mi ò lè sọ pé láti ìgbà tí màámi ti bí mi títí dìgbà tí mo fi kúrò nílé mi ò rò pé mo rí dùnnú wọn lọ́jọ́ kan rí. Lílù ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Àfi bí pé mi ò ń ṣọmọ. Ìlú yìí ni èpè ní from time to time. Ìyẹn ló mẹ́mi wò pé definitely bóyá àyà ìkọ́ ló bí mi òun lèmi ṣe sá kúrò ní. Ó bọ̀ ká mi lówó. Látẹ̀kọ́ tó ti ń gbálẹ̀. Olórí burúkú ọmọ ló fẹ́ yàwó. Jọ kí ló ṣe látẹ̀kọ́ tí òun gbọ́hùn mi tí mò ń pè ẹ́ tó dá mi lóhùn. Mo wá bọ́tọ́ ní ṣe fọ́ náà ni mo fọ́ ní ṣe fọ́ tó mo ní pé wọ́n á gbálẹ̀ àràdà mi. Ìyẹn wá ní kí o ò ní ṣiṣẹ́ ilé. Ṣé mi ní kí n máa ṣubú kí n máa dìde fún ẹ? Torí pé mo ti ní kó fọwọ́ kó gbálẹ̀ torí ẹ̀ ló ṣe ní lọ sí skul lásìkò. Àbí súnmọ́ mi kí ló dé tó ń ṣiṣẹ́? Mo ní kó súnmọ́ bí. Mo ní kó súnmọ́ mi. Gbọ́rọ̀ ọmọ òṣì ní ọmọ jáde dà sí mi wọ́n bí tí mo ti rí ẹyẹ kò lè ní láyé kò lè ṣoríire. Óyá. Kílẹ̀ tó pò ṣe ká èmi ò mọ wáyé tí nǹkan rẹ̀ fi máa bàjẹ́ tán. Mo ní kílẹ̀ tó pò ṣe ká o èmi ò mọ rí sínú tí nǹkan rẹ̀ fi máa kọ́kọ́ bàjẹ́ tán. Bó bá ṣe mí lọ́lọ́run ọba níbi tó ṣe ìka ènìyàn tí ń gbèrò ìka máa ti bàmọ̀ ìka jẹ́ ni máa ti pòṣì. Kò sẹ́ni tó. Adéwálé látàárọ̀ tí mo ti rí pẹ̀lọ́pọ̀ mi. Lọ́dọ̀ àwọn alájí ni wọ́n á lọ sí ẹ̀sùn tó ti lọ sọ́nà. Tí mo fi gbé omi tí wọ́n bá tó wà ní kókó sáré pọnmi fún mi bẹ̀yẹn
tí ìyẹn fi gbẹ tí mo fi paná irọ́ ló máa pa ẹ́ irọ́ ti fọ́ orí ẹ̀ irọ́ ti fọ́ orí ẹ̀. Ìyá Adéwálé ìwọ ni mo wá bá lọ́rọ̀ Adéwálé wọ́n ní òun fi ìyà jẹ́ èpè burúkú lọ ní òun gbéṣẹ́. mo èètì ẹ̀ mo dẹ̀ máa èètì ẹ̀ dọ́jọ́ òkú mi ni olórí burúkú ọmọ ló fẹ́ yà kò lè ṣoríire kò lè níláárí bó ṣe wà yẹn. ẹ wò nígbà tó wà ní kékeré tá a ti lọ ṣe àkọsẹ̀jayé wọ́n ti jẹ́ kí n mọ̀ pé ọmọ ológo ni ṣùgbọ́n ọ̀dájú ọmọ ni kò lè ṣe ẹnìkankan lóore kò sẹ́ni tó fẹ́ fún ní tọ́rọ́ kọ́bọ̀ nínú àwọn àbẹ́ ó máa dájú tó jẹ́ pé kò lè ṣe oore kankan fábùrú ẹ̀ débi tó fẹ́ ṣe fèmí tí mo bí wọn kò sẹ́ni tó máa gbádùn ẹ̀ láyé yìí. Ìyá Adéwálé ṣe bí aládùúrà ni ẹ́ ọba tí ń sọ lórí burúkú do lórí ire kò sí ìpín burúkú téèyàn lè pín tó bá fi àdúrà sí á yí padà. ẹ fi àdúrà sílẹ̀ àǹtí mi ọ̀rọ̀ àdúrà kan lọ́rọ̀ tó wà lẹ́yìn à ń sọ ẹ̀dẹ̀ ń ṣe bí ayé ni mo bá yìí a ní àkọsẹ̀jayé ó ti dúró fún wípé gbogbo ohun tó máa ṣe lọ́jọ́ ayé ẹ̀ ni wọ́n ti rí tí wọ́n ti sọ yẹn kí wá filẹ̀ kò lè ṣoríire o kò lè níláárí o kò lè ṣàṣeyọrí bó ṣe wà yẹn ó máa tọrọ lọ́wọ́ àwọn àbúrò ẹ̀gbẹ́ yẹn ni bẹ́ẹ̀ ni. ó kì í ṣe ọlọ́run o ayé ti sọ ẹlẹ́nu báyìí nítorí ọ̀rọ̀ ọmọ yẹn. wọn ò lè sọ èmi lẹ́nu ẹ̀wò òun nìkan kọ́ mo bí mo ti bá àwọn ọmọ olóríire méjì lẹ́yìn yẹn àwọn èèyàn sanjọ́ wọn á níláárí wọn á ṣàṣeyọrí àmọ́ òun ó máa tọrọ jẹ lọ́wọ́ àwọn àbúrò ẹ̀. Àwálé ẹnu ọ̀kan tí mò ń bá ẹ sọ ó yẹ kó o gbọ́ wọ́n kò pẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹ. Ìyàlẹ́ torí ọlọ́mọ fọlọ́ọ̀ bẹ́ẹ̀. Wà á tí mi ẹ̀rọ ìlú kọ́ lọ. Mo ti kọ́tọ́ lọ́wọ́ lè nípa àwọn ẹgbẹ́ bá jábọ̀ mọ̀ nìyẹn o. Iye tán ṣe yẹn àwọn ló mẹ́mi sá bọ́sà èmi kò kú sá fún wọn pé kàkà kí n dúró ní kúkú sá kí n rìn ní síwájú. Mo rántí even though mo kéré nígbà yẹn mo rántí bí màámi ṣe máa ń ṣépè fún yín tó máa maltreat yín abiyamọ gidi ò dẹ̀ kí n ṣépè o. Bọ̀dá mi ibo lẹ́yìn náà wà lọ ibo lẹ lọ. wọ́n ṣe ń bí mi bóyá sísá tí mo sá àbí lílù tán lù mí àbí pé tán gbé mi iṣẹ́ bóyá sábàbí oríire ló padà jẹ́ fún mi torí bí tèmi ti sá lèmi ti ṣe kòǹgẹ́ àwọn ẹni tó ṣe nílò. sọ̀rọ̀ bí o kórísun adùn máa sun ìkorò kí má ṣe tọrọ lẹ́yìn mo ti fún ni gbà mí ó dàpọ̀ o gbà mí ó dàpọ̀ o. ìjì ayé kó má ṣe jà mí kí má ṣe tàràkà kí má ṣe mọ̀fọ̀ ibi tí mo ti gẹṣin dẹ́ra ẹ̀ kí má ṣe padà tún fẹsẹ̀ rẹ̀ kọ́mọ aráyé má ṣe ṣí ọ sọ̀rọ̀ mi kọ́ má béèrè pọ̀ lọ́rùn mi dá o dákun o dákun o kọ́ má béèrè pọ̀ lọ́rùn mi dá o. bọ́ nǹkan kan ni mo fẹ́ kó sọ fún mi ilé ayé àná tá à ń kọjá ibi báyìí ló wà àárọ̀ ìta tún lọ sí àtúbà ibi báyìí ó sọ fún mi pé ibi báyìí ló sùn kí ló dé ò nílé ni. àwọn parent mi ti kú ni sà. àwọn parent ẹ ti kú. àbí mọ́mí ẹ̀ àwọn relatives yìí àwọn ń kọ́. ọ̀dọ̀ family mi tí mo wà wọ́n máa treat mi wọ́n máa treat mi gan torí ẹ̀ mi jẹ́ mọ́ tí mo ṣe kú mi mọ́ tí mo ṣe débi bí gan. ṣó ti wá jẹun ṣó ti. mo ti jẹun. ìwọ Ọlọ́run ẹ dé lọ́rọ̀ ẹ o àwọn tá à ń wojú Ọlọ́run fọmọ kò fún wa àwa láyé àárọ̀ ọmọ bí àwọn kan ló wá bí ọmọ sílẹ̀ tó lọ mú wọn sọ́dọ̀ tí wọ́n dúró wo ọmọ wọn ẹ dé lọ́rọ̀ ẹ Ọlọ́run o bíbí mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ jọ nítorí Ọlọ́run ọkọ mi jẹ́ ká mú ọmọ ẹ sọ́dọ̀ mú wo pé ká adopt. Just like that ó risky náà ó ṣàmọ̀rọ̀ ìlú wa yìí ó risky. mo mọ̀ pé ó risky bó bí orí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé ọgọ́ mi jọ ẹ ò lè bá mi sọ̀rọ̀ tí nǹkan tó bá ti sọ náà ni bọ̀ ẹ tó bá ní anything tó bá sọ it's fine. ibi tí mo ti gẹṣin dẹ́ra ẹ̀ kí má ṣe padà tún fẹsẹ̀ rẹ̀ kọ́mọ aráyé má ṣe ṣí ọ sọ̀rọ̀ mi
kàn máa béèrè pọ̀ lọ́rùn mi dà o dákun o dákun o kàn máa béèrè pọ̀ lọ́rùn mi dà o. Brother Kelvin àti sister Ade ọlọ́wà pẹ̀lú wa Jésù àgbọ̀ àdúrà wa mo gbàdúrà fún wípé ìlérí Ọlọ́run nínú ayé yín ó máa dín ní oṣù bẹ́ẹ̀ ni oṣù lórúkọ Jésù àmín 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 lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a jọ sọ ní ọjọ́ sí ẹni mọ iye tó ṣu ọmọ yìí ẹ̀ẹ́dẹ̀ mọ́ bí tó ti ṣàn wá ẹ̀ẹ́dẹ̀ ti ṣe ìwádìí fínífíní. Pastor, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ̀rí mi àti ìyàwó mi àti gbìyànjú gan àti lọ sọ́dọ̀ ọlọ́pàá àti lọ sọ́dọ̀ women affairs but same thing náà ni a get àní trace ọmọ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé Yorùbá máa sọ pé tí èèyàn bá mọ ibi tí èèyàn lọ èèyàn á padà síbi tí èèyàn ń bọ̀ but for this boy's case it's not like that at all tó ẹ̀ náà làṣẹ wá bá yín kẹ́yìn bá wa tún fi spiritual àgbè kẹ́tù bá fi ọmọ àgbà gbé so ẹ̀ tí ẹ lè bá wa pray sí ṣe understand torí èmi àti àwọn mi gbìyànjú gan lórí ọmọ yìí. àti gbàdúrà àdẹ̀mí dẹ́kun àdúrà a ṣe máa gbà lọ ṣe nígbà tí mo wọnú àdúrà lọ amúmi rí ìṣípayá kan pépé ọmọ yìí ọmọ ológo ni bẹ́ẹ̀ ọmọ tó dẹ̀ máa sin Ọlọ́run pẹ̀lú sì ni ọmọ yìí bẹ́ẹ̀ ṣùgbọ́n máa kún fún àdúrà kẹ́ máa fi ran ọmọdé yìí lọ́wọ́. ṣé wí pásítọ̀ lórí yẹn ìyàwó mi máa ń gbìyànjú gan kò sí mi lórí ọ̀rọ̀ ọmọ yìí mo máa ń gbàdúrà fún mo tẹ mo máa ń ṣe má ti jẹ́ kí inú mi máa dùn ṣe mo so she's trying. ẹ tọ́jú ọmọ yìí o sórí pé kí ni ṣe àwọn ẹ̀pọ̀ orí ọmọ ní pọmọ wáyé yes tẹ bá ṣèkẹ́ ọmọ yìí dáadáa Ọlọ́run máa jẹ́ ti pàṣẹ ìkẹ́tẹ́ ṣe fún ọmọ yìí ó máa ti pàṣẹ ó máa fi fún yín lọ́mọ tiyín èmi nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé Olúwa ti wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kan wá wà ń bẹ̀ ọmọ yìí pẹ̀lú bó ṣe máa súnmọ́ Ọlọ́run tó máa jẹ́ ọ̀dájú ọ̀dájú ọmọ bíi ti báwo pásítọ̀ níbi tẹ́ bá dé yẹn à ń wojú Ọlọ́run fọmọ ní tòótọ́ ṣùgbọ́n kì í ṣe bí ọ̀dájú ọmọ ṣé kó lè wá kó bá wa ni àbí kó lè bá ayọ̀ wa jẹ́. pásítọ̀ ọ̀dájú lè Ọlọ́run àkọ́wà mọ̀ ṣe ní àdúrà tẹ́ ti ń gbà ẹ̀ ní dẹ́kun a túbọ̀ máa gbàdúrà sí fọmọ yìí torí pé kí ni inú ìkòkò dúdú ó ní ẹ̀kọ́ fún ti ń jáde bẹ́ẹ̀ ni ẹ máa kún fún àdúrà dáradára àti àwẹ̀ torí pé kí Ọlọ́run lè sọ àléébù ọ̀dájú ọmọ tí mo pè é lẹ́ẹ̀kan yẹn Ọlọ́run lè sọ di rere nínú ayé ẹ̀ bẹ́ẹ̀ ni. ṣé bí a bí marathon dry fasting àbí. mo gbàdúrà kẹ̀dẹ̀kún fún àwẹ̀ dáradára. ok a máa ṣe. Ọlọ́run kò bá wọn ṣe Ọlọ́run àgbà. wọ́n ṣe gbé mi tán sọ mí dánmọ́ tán tọ́jú mi àti pé ibi táwọn náà tún jáde lọ ẹ jẹ́ kó mọ̀ pé ọmọ tó wà lọ́wọ́ wọn ọmọ gidi ni ọmọ olókìkí ọlọ́lá ni àmọ́ ó máa dínú ó máa burú wọn yẹ lẹ́ni tó ń gbàdúrà ní gbogbo ìgbà àwọn ni mo fi di ohun tí mo dà. I have a lot in stock for ìyá Adéwálé àmọ́ kí la máa ṣe torí ilé tí mo wà yìí màámi ni mo rà fún màámi ló nílé pé kí n gbé wọn àtẹ̀yìn kẹ́ máa bọ̀ ń bí mi àmọ́ nígbà tí ẹlẹ́dàá ti ṣe tó fẹ́ ṣe ẹ̀yin náà dẹ̀ níbi tẹ́ ń gbé nítorí nǹkan ìtìjú ló máa jẹ́ fún mi kan lábúrò mi ni wọ́n àbúrò mi ní ẹ̀wọ̀n mo wá rí yín ẹ wá ń jìyà so
ní tí màmí ò sí mọ́ ilé ti di lẹ́yìn ẹ̀yìn lẹ́nilé torí bóyá èmi á padà síbi tí mo ti wá. Wow. Àṣírí ìtọ́ pé. Ó ti di tiwa. Bó pẹ́ bóyá kúrò lóko bàbá. Á pé á pé. Wow. Bọ́dánù, iná ò ní tán lọ́wọ́ yín. Àmín. Òkè òkè lẹ mú òru sí òkè òkè lẹ máa lọ. Àmín. Ẹ̀mí ṣìṣe. Àmín. Ẹ̀mí ṣìlẹ̀ pẹ̀. Àmín. Sorry. Bọ́dánù, ká máa kẹ́rù àbẹ̀yìn. Lójú ọkọ̀rọ̀ ilé ìbá hùn mí gómìnà ìkẹlọ pẹ̀lú ní lálẹ́. Yàrá kọ̀kọ́ lè lè. Yàrá pọ̀ lókè. Bọ̀dá mi. Fọlákẹ́mi, ìwọ náà bá àdó. Àdúgbò yìí ló ń gbé. Bẹ́ẹ̀ ni mo kàn ní kí wàrà kan tà ní. Oh, no wonder. That is why ló ṣe mọ̀ mí. Òkìkí ọlá lórúkọ tèmi. Èmi nìkan ni òkìkí tó wà ní ìlú yìí tó ń fọlá yan. Tó bá máa yan sọ́tún, tó bá máa yan sósì. Ṣé o mind kí n gba nọ́mbà ẹ̀? Nọ́mbà ẹ̀ kò fún mi nọ́mbà ẹ̀. Sórí kò jẹ́ kó máa fẹsẹ̀ máa gbá geography kiri ilẹ̀. Ó jẹ́ ká tẹ̀ gbé mọ́tò kékeré kan sí ẹ nídìí. So ká fowó tọ́jú ẹ. Kó rí àwọ̀ owó lára ẹ pé o dá èèyàn mọ̀. Aláì kí ló ń ṣe yín náà kí ni kò ló ṣẹlẹ̀ gangan náà ṣé ẹ gbọ́ pé mo ti hàn látàárọ̀ ni tí ẹ bá tiẹ̀ gbọ́ ṣé kò yẹ kí kò má ṣe sọ fún yín pé èèyàn kan máa wọnú bíbá. So ìwọ ló gbé pangolo yẹn wá ló wá fi ń disturb mi jọ ọwọ́ tó fi gbọ́ mọ́tò jẹ́ kí n wò ọwọ́ tó dàbí nǹkan tó fi ń gbẹ bọ̀ ẹ̀ ṣé pé o stupid ṣé pé o ya wèrè tó bá jẹ́ pé ìwọ ló ní mọ́tò yẹn mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe fún ẹ bọ́ mọ̀ kó fi rán ẹ ṣẹ́ ni because irú ẹ ò lè ní irú mọ́tò báyìí bọ́ jẹ́ ìsọfẹ́ nílé ayé ẹ ṣé ó lọ́sẹ̀ tó try nílé ayé ẹ tó bá ti try ẹ wàá blame rẹ ó ya wèrè ni ó lé bí làwọn tó bí ẹ ni ṣé ẹ̀yẹ mọ́tò fi owó tọ̀ yìí bẹ́ẹ̀ ṣe máa ń disturb wa ní ìgboro ó pọ̀ but anyway I know what to do about you sọ pé ó ya wèrè ni nílé ayé má try pẹ̀lú mi náà ọmọ ẹ̀lẹ̀ kò sí wàhálà èmi náà mọ̀ wípé alábùkún èèyàn ni yín mo mọ̀ pé èèyàn burúkú ni yín èyí tẹ́ jẹ́ kò sí wàhálà ṣẹ́rí bẹ́ẹ̀ náà ṣe ń lọ yẹn lágbára Ọlọ́run ẹ máa kọ́ ní ti iwájú ẹ wo ẹ farabalẹ̀ tẹ́ra yín lọ́rùn o tó bá gùn yẹn lè kó mi by the next 100 years kò sí ọkọ̀ tó kọ́ ẹ̀ mi ní sọ́jú yẹn lọ kò sí wàhálà Olúwa dẹ̀ da láàrin màá ti yín Olúwa máa da. Caesar Jadam wèrè mi wà ní jabalẹ̀ báyìí tó ti ń ṣáìtì tó bá ṣe dẹ́ mo máa wà láró máa ṣe chẹ́ǹdì wèrè tó ní location ni wèrè tó dẹ̀ láì bí wèrè tó la identity ni wèrè tó dẹ̀ láì dì wèrè mi máa dán mo ń kẹ́rù kúrò caravan inú mo ń change wọn àwa léèyàn jagaban wèrè lọ́tún wèrè lọ́sí yóò dàbí ti Ramadan wèrè tó fọ́ rapa lẹ́nu wèrè bíi ti Namatan wèrè rè o wèrè wèrè rè o wèrè rè o má fọ fàdà wẹ́sẹ̀ rè o wèrè rè o wèrè wèrè rè o ha wèrè rè o àlàyé kì í mọ̀ ṣe rè o wọ́s. Olùbàdàn bá wọn ní kání kò ṣẹgbẹ́ dádì anybody bíjì mi jábàtà gálà ni kò ṣẹgbẹ́ any money àlàyé mo stand out má fi mi wẹ anybody tó bá ṣe bí wèrè àwọn ẹrúkú mi wọ́n máa fi yá ẹ̀kọ́ bọ́dì. wèrè wà lẹ̀ gidi gan-an bíi ti èpẹ́ kura mọ́ tó bá dẹ̀ ti dé sí mi mo mọ àwọn tí màá kanra mọ́ wèrè yìí ti mú mi rù kó sọ pé mo lè sanra mọ́ díje pẹ̀lú yahoo boy báwo náà ṣe jọra náà. I'm a beast, call me Young Zix. I ain't give a damn or give a bloody shit. My injury is stubborn, my story also common. The barbarian nera, all I'm meaning for you cover. Kílẹ̀ gbójúlé gan, tẹ́lọ̀ bẹ́ sọ bá sísà. Tájà yín bá fojú dẹ kó dájú kó máa dán sí Peter. Kí ló ń bẹ nígbò, tẹ́sọ̀ kó dún mọ́ huru. Tẹ́ bá gbéra yín lórí ṣàmà ní kẹwàá jẹ́ kúrú.
I'm more than those wèrè tẹ́ kan fẹ́nu keruku in this game. Ẹkùn ni mi kájáyé máa paruku. Lines yín ò dóòtò. Ṣé ló dàbí spoil rice tí n bá ṣe tó pẹ̀lú yín mo máa pa yín pẹ̀lú 4 rhymes. Tó bá ti gbọ́ OG no be ordinary person now. Rapper Maizin mi ò dẹ́ ṣẹ́ ní tẹ́lẹ̀ ṣẹ̀ sí now. Ẹ̀yin lẹ̀ ń dáyé jẹ, ẹ̀yin náà lẹ máa dáyà jẹ. Tẹ̀bí bá ti ń pa mí, ṣé mo máa pa rapper? Ayé ti gbẹgẹ o, ẹmẹni tẹ́ ń bá lọ o. Ayé ti gbẹgẹ o, ẹmẹni tẹ́ ń bá rìnrìn àjò. Disturb ni. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Adúpẹ́ sà. Ibo la ti ń bọ̀? Antinata mo ti ń bọ̀ o. Báàdì o. Ẹ ṣé, tẹ bá ní mi ò bá pẹ̀lú bí mo ṣe wà, ọlọ́ọ̀kọ mi náà ni o. Ọkọ yín ńkọ́? Aláfíà lọkọ mi wà, òun náà ló ń tọ́jú mi, ó wà nílé. Wọ́n wá lè fi mọ́tò gbé lọ sí Antinata. Ọlọ́run ò tí ì ṣe mọ́tò mi dẹ̀ mọ́ pé Ọlọ́run máa ṣe láìpẹ́. That's true. Kò sí wàhálà tó yín báyìí lọ́nà ṣe dárú àwa ẹ̀ báyìí. Ṣé yín màá wo nǹkan tí mo lè ṣe, màá try àti help yín. Ó tí ò mú yọ̀ǹda, ẹ ṣé. Ẹ má bọ̀, ẹ má wọlé, ẹ lè má rìn, ẹ má bọ̀, ẹ má bọ̀. Mo rí kílẹ̀ tó pò ṣìkà o, èmi ò mọ̀ rí sínú tí nǹkan rẹ̀ fi máa kọ́kọ́ bàjẹ́ tán o. Bó bá ṣe mí lọ́lọ́run ọba níbi tó ṣìkà ènìyàn ṣe bẹ́ẹ̀. Nígbà tó bá lè kí àwa báyìí, ká lóyún tó kí wa kanlẹ̀ báyìí. Jọ ọjọ́ kúnlẹ̀ wa ìrọ̀rùn ló máa bá dé o. Wọ́ọ́rọ́ báyìí lọ́mọ yẹn máa jáde. Ṣé wọ́n pé àwọn kankan wà gift ni? Tọ́lọ̀ bá tẹ̀ ti fún ẹ, o ti fún ẹ yẹn. Mi ò kàn máa ń ṣègbéraga, òun mo ṣe máa ń display talent in everywhere. But tí bá ti wá ní opportunity, o máa wọ bọ̀ dáadáa. Tó pé tí Messi bá ti gbé bọ̀ láti midfield báyìí, tó dribble gan, tó lọ sọ́tún tó lọ sósì, kó tó gba sínú lẹ̀. Talent tèmi talent tèmi bí ibi ta wà yìí bẹ́ẹ̀ bí ti yìn nǹkan lèmi náà pé. In fact tẹ bá ń di olóyún bá kó o mà ní pẹ́ kú kẹ̀. Torí o lè máa di olóyún lọ́tún lọ́sì báyìí kémi ẹ̀ dùn. Ó tó ní èyí kó lè parọ́ àwa yìí sórí gbogbo nǹkan tá à ń ṣe exercise a tó fi ń keep fit náà ni. Iye mi aláyé ṣe ọ́dà nǹkan ni. Ṣé oúnjẹ tó wà nílẹ̀ ṣé mo tẹ̀ sí jẹ tán tí mo ti máa ọ́dà fún oúnjẹ àbí mo ọ́dà fún ọgbọ́n. Kí ni mo ní bẹ́ẹ̀ jẹ? Tani ẹ? Èmi ni Samuel. Samuel. Kí ló dé? Wọ́n náà mo wá rí lórí ẹkún kankan ni. Ok, wọlé. Era. Aí mo ń bọ̀, tí àwọn mo ń bọ̀, aláìsí mo bí sí ìrọ̀lẹ́ ilé mi. Aláìsí bàbá àwọn ọmọ wa ti wọ lọ. Okay, now we go already. We go. How is it more play? Because I don't know about Assassin lele on a more serious note. Assassin kí lele tó ń ṣe? Oko aláboyún. Àwọn abilékọ. Òun sàbálé wọn. Ó ní kí ló jẹ́ tuntun. Sórí kò ń ṣe pórí ẹ burú ṣá. Owó kí ló ní tó sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́yà. Àwọn tó lówó tó ní times 100 nǹkan tó ní gan wọ́n fàyè wọn ṣòṣì. Òun panu lọ lélẹ́yìí tó ń rí yìí.
àtọ́bàárẹ̀ ni tó tọ̀rọ̀ fún mi máa sọ fún ẹ o a lè bá ẹni nìkan má lè bá ẹni sọ̀rọ̀ o this is rubbish pure rubbish. okay tó bá béèrè lọ́nà pé ṣé mi ò rò bẹ́ẹ̀ pé kò da kí wọ́n bá lé olóyún okay ṣé wọ́n da kí àwọn ọkùnrin olórí burúkú kan oníṣẹ́ olóṣì tí ò lówó lọ́wọ́ kọ́ wọ́n máa fún àwọn obìnrin lóyún láì má tọ́jú wọn torí àwọn ọkùnrin bíi tiwọ́ báyìí ni o tó yẹ pé olóṣì ní oníṣẹ́ ní dẹ́ lówó lọ́wọ́ olóyún ṣe dá olówó bí àwa báyìí ká fi manage àwọn ọmọ báyìí oh understand so tóbìnrin bá wà tó jẹ́ wípé olókùnrin fóun lóyún tí ọkọ rẹ̀ wá rí owó tó máa fi tọ́ oyún débi tí ó máa rí owó tó máa fi tọ́ ọmọ ṣó yẹ òun làwọn ṣe máa ń sọ pé jẹ́ ká help wọn. mo lè fún bàbá rẹ̀ bẹ́ẹ̀ nípa ọkọ ẹ̀ wọn ara ẹ̀ lórí wa tó máa kó tó bá dé oṣù 2 million ló bá dé. ló fún. bó ṣe wà yẹn tó ń pọ̀jọ̀ wá ṣeré 2 million ló bá dé so tó bá gùn mí mo ṣe wáyé kò tó ó wà lẹ́ẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ni ó wà lẹ́ẹ̀yẹ̀yẹ̀ tó bá dùn mí bó ṣe wà méjì péré ni wọn mo lè gbọ́ tó bí i 15 láàrin 5 minutes máa pé. ẹ láwọn olóyún. bẹ́ẹ̀ ni. àti olóyún 7 months àti oní 8 months. báà kó pé 9 months kó tó wá lé ní méjì sí. kó kú díẹ̀ kó bí ẹ sábà lé yẹn náà. gbogbo ètò jíjẹ ni kò sí nǹkan tá a lè fowó dára àti kò sí àrà tá a lè fowó dá. o ti kú tán òfurá o ti kú tán òfurá ìyẹn kọ́ lèmi bá wá fún mi yá fún mi ṣé ń jí díẹ̀ tèmi ní sáré lọ yanjú àwọn ọmọ tèmi fẹ́ yanjú nǹkan tí mo wá sáré fẹ́ fún mi. ṣé nǹkan tó ṣe pè mí nìyẹn torí pé o need change ló wá disturb mi ló dẹ̀ pé mo ń play important game sínú life mi o wá disturb mi torí pé change tó fẹ́ gbà lọ́ọ̀ mi torí pé ó dẹ̀ ti dàrú torí pé o stupid gan fi nílé ayé ẹ̀ má ẹ̀ fà try pẹ̀lú mi so yeah can you get out get out. tó bá ti yá ẹ tó bá ti tẹ́ ẹ lọ tó bá ti tara ẹ lọ́rùn you are free to go tó bá dẹ̀ rí pé bóyá o sì fẹ́ wo match táwa ń play because tó bá ń play bet naija wà á gba ticket ilé ọ̀fẹ́ ni sinimá ló fẹ́ wò ó lè máa join wa so yeah òfò ní aláìní. ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá lọ o ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá rìnrìn àjò kẹ má lọ fi kú tó bá yín ṣe àyànfẹ́ ẹ kíyè sára o kẹ má lọ fi kú tó bá yín ṣe kòríkòsùn ẹ kíyè sára o. mo ti sọ̀rọ̀ yìí rí pé ibùgbé ìkà láyé ìkà òde ẹ̀kọ́ sórí ènìyàn ní kí ó máa fura ìkà ò ní yúnífọ́ọ̀mù ènìyàn ní kó máa gbàdúrà o. Òkìkí wọn mo bá sọ̀rọ̀ ibo ló tún lọ torí mo bá ìsọ̀ ń sùn workout ibo ló ń lọ kí ló ń wá kiri ṣọ́ọ̀bù ṣí ẹ ni ṣọ́ọ̀ṣẹ́ pẹ̀ fún ẹni ṣọ́ọ̀ṣẹ́ pẹ̀ obìnrin fún ẹni ìwà ọmọkùnrin ṣọ́ọ̀ṣẹ́ pẹ̀ fún ẹni àti ẹ̀sìn gbọ́dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó ń bá sí owó sí ní ta láboyún ṣé ọmọ ewu tó wà ń bẹ̀ ni ṣé ọmọ ewu tó wà ń bẹ̀ kéèyàn máa bá láboyún sùn ni ṣọ́ọ̀ṣẹ́ pẹ̀ fún ọmọkùnrin ni. èmi aláboyún bẹ́ẹ̀ni kí ló mì. bá Samuel ti sọ gbogbo ẹ̀ fún mi wọ́n ti sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi àti ẹ̀sìn gbọ́dọ̀ àwọn wèrè ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo olóṣo tó ń gbé kiri èwo tún ti ta láboyún. ṣé o ti wá gbé by right kò yẹ kí n fẹ́ o ti wá gbé club ni bàbá bẹ ti gbé ẹ fún mi. wá èmi ò sọjọ́ ọ̀rọ̀ I have something very important to do. Ìgbà tó sì wá fẹ́ mi ńkọ́ ṣé bó ń wo mi sísọ tí wàá gbé mi sílé ìgbà tó sì wá fẹ́ mi ńkọ́. kì í ṣẹjọ́ ẹ̀ but mi ò ní time for it. Òkìkí wo ilé náà kò tí ń jókòó jẹjì ilé ló máa ti wá bá mi ìwọ òwe àgbáyà. ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá lọ o ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá rìn. hello Samuel báwo ni ṣùgbọ́n jọ ibo lọ wà báyìí ó ní àníbo lọ wà ó wà lé very good sorry the last time tó wá sọ́dọ̀ mi tó jẹ́ pé o ní ìdòwò yẹn so mo ti fẹ́ fún ẹ lówó yẹn but ibi tí mo wà mí ò ní lè gbowó yẹn owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀ so yeah so màá fẹ́ kó wá gbé owó yẹn sìn yeah
kí ló mean tó bá lo mọ́tò má worry má ní kí driver ọmọ junction ọ̀dọ́ yẹn kò dó sí junction ọ̀dọ́ yẹn má ní kí driver mi wá gbé ẹ make it fast àti pé èmi gan mo ní nǹkan tí mò ń lọ so onídàá ti wá kíákíá kò lè gbowó yẹn owó tó bèrè lọ́mi last time náà ni nà kí fi establish ẹ padà wá gbé bọ́bá ní kò wá gbowó mo bọ̀ tó bá ti ń bọ̀ try kó dress dáadáa try kó dress dáadáa má lọ múra wúruwúru bí ọmọ lẹ́wọ̀n ṣùgbọ́n pé yes níbi màmá tó máa ń tà màlá yẹn lẹ́gbẹ̀ẹ́ yẹn so ó máa dọ́dọ̀ wà á ti yóò ṣàdá driver mọ̀ ẹ̀wọ̀n wá gbé ok má bọ̀ ń sì ọ̀rọ̀ ó ṣe gan. ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá lọ o ayé ti gbẹgẹ o ẹmẹni tẹ́ ń bá rìnrìn àjò. òun dà ó wà mí tàn lọ mo ti rí mọ́tò ó ṣàláwọn èèyàn kan máa wá gbé mi no rest èmi sọ ohun tó wá ṣe eré mo lè dojú kù bó ṣe mọ́tò eléyìí. wọlé jáde. Ṣàmókè aláyé sún síwájú. Ẹ̀lú bàbá àgbàlagbà ó wà mẹ́. Àbá ẹran tẹ́ni ká mú yẹn àti mo ti wà ń bẹ àti sómọ́lẹ̀ o. Ẹ ṣe bàbí ẹ mú àbí. Ẹ ṣe òkú ìjọba ni kò síbi tó ń lọ. Àbá ó pọ̀. Ẹ ṣe ìwọ. Ṣe irun náà. Àlọ́rà ìjẹ́. Àgbà ẹran wà ní wọ́n náà. Àbí kí n gbọ́ nǹkan lójú ni. Ó dàbẹ́ ni pé o wà òkè àbí. Jẹ́ kí n ja ẹni tó ní ká mú ẹ gangan. Amọ́niṣe ni. Ó kó nu àfàìmọ́niṣe ni. Ẹni tó mú ẹ gidi gan tó mú ẹ délé. Tó bá tún pé àmbẹ̀ máa ya ẹnu ẹ ni. Bẹ́ẹ̀ni dákẹ́jàre. Fẹ́m tí bá gbọ́ tó bá dún. Bó ṣe wà mú ti pààyàn gan o. Àbá mi lógàn. Aláyé ọlọ́rọ̀. Ó yá. Èmi gangan ni mo wà ní ìgbò tó fi pè ní jìnnà. Àṣírí. Ṣebí Samuel ìgbà tó rí pé wà lórí ilẹ̀ ayé ló ṣe ń gbẹnu sí mi àbí ìwọ ní gods láti lọ máa sọ fún àwọn fámìlì mi pé mò ń gbé lóṣó mò ń gbé olóyún mò ń gbé gbogbo ẹ̀ jọ kí ni problem ẹ̀ tí n bá fún ẹ ní opportunity láti máa bá olówó bí àwa èrìn ṣé ẹ̀ ló wá fún ẹ ní audacity láti lọ máa sọ̀rọ̀ ẹ di news national news láti lọ máa tó nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé mi àbí ok no problem ọ̀rọ̀ ẹ ti yé mi ṣó yẹ ẹ̀yin guys bọ̀bọ̀ yìí ó jẹ́ kí n gba ìbọn kí n pa fúnra mi ni bọ́ mi ò ní pa ẹ́ ẹ̀yin guys ẹ̀yin ọjọ́ ẹ̀ mi ò á mọ̀ o bóyá tẹ bá nídìí ẹni pàtó kó bá dà pé bóyá kó òkú ẹ̀ tó wá waste ẹni tó bá nídìí orí kó gbé ẹni bá nídìí tán kó gbé ẹni bá nídìí ọrùn ó dàbọ̀ mi ò fẹ́ rí mọ́ èmi ò wà láyé òun ló ṣe ní ọ̀dà ìṣàtúnlọ máa bá àwọn fámìlì mi sọ̀rọ̀ àtúpàdé lọ́rùn. Àbí ọmọ ti bọ̀ ọ́ olùkọ́ ti wá tẹ́ báyìí. Kàmá ìka ẹ̀dá. Lọ́ka ẹ síwájú. Lọ́ka ẹ síwájú fẹ́ kí fóònù ẹ̀. Mi ò mọ̀ wáyé tí nǹkan rẹ̀ fi máa bàjẹ́ tán. Mo rí kílẹ̀ tó pọ̀. Ẹ má bọ̀dá rẹ̀ mo fẹ́ kú àyìn mo fẹ́ kú kò nídìí kó gbéṣẹ́ fẹ́ anybody wọ Òkìkí ìwọ fúnra ra ẹ̀ gangan ni kò wá pa mí o kí n lè mọ̀ pé ẹ̀jẹ̀ mi wà lọ́rùn ẹ̀ ìwọ aláìmoore èèyàn yìí mo sọ̀rọ̀ fún ẹ tán o dẹ̀ tún mú eyín tí mo gbé fi ń gé mi jẹ ṣé mo mọ kókó gba Nàìjíríà ni èmi jẹ́jẹ́ mi mọ ọ̀la abroad. Calm down. I'm way to do mo wa okay olùsíẹ́ ló ní kí n wálé orí social media mo ti pàdé ẹ̀ náà ẹ má wá bí sólóore yìí ìwọ ni kò wá pa mí o ò parọ́ fún mi o ní graduate ní ayé ẹ̀ ti bàjẹ́ o ríṣẹ́ mo ti torí tiẹ̀ mo wálé mo wáṣẹ́ fún ẹ mo sọ ẹ́ dèèyàn mo kówó fún ẹ nítorí tiẹ̀ mo dẹ̀dẹ̀ ọ̀rìn ilẹ̀ mi ò ní kankan mọ́ mo ti ya wèrè sígboro olórí burúkú ayé tí wọ́n ní káwọn èèyàn wá pa mí o tí o bá pa mí ayé ò ní. Calm down jàre. Obo gbogbo ta láyé ń sọ. Benja Ṣàmókè àbí Samueli àbí kí ló ń korúkọ ẹ̀. Sàmú.
àwa gan graduate làwọn náà. BSc Honours Agric. ṣé wọ́n lọ school ṣé wọ́n kàwé. BSc Agriculture. ọmọ kan tó ṣàlàyé irú nǹkan tó ṣe yìí ń ṣe yàn ní ẹ èèyàn tó fi ń yan ọgọ ní ẹ ọmọ kan tó ṣẹlẹ̀ ọ̀nà owó ààbò lọ fi ń ṣàbù lálejò àbí báwo ẹnu owó tí wèrè òkìkí yẹn fà wá a máa fọ ẹ ń bẹ àlọ́ lámilámi là ń rí wàá ṣeré ká má pàdé mọ́ táwa ti fún ẹ lóye kó máa lọ ní o mo ṣe wà báyìí èèyàn oúnjẹ mo ti pa láyé mi òun mi kí n tún pa sí i tó mo láìkì kí n máa pààyàn wọn ló fẹ́ pé wọ́n á nu wọn àtẹ́lẹ̀ bọ̀ tọ́lọ́ kú ẹyọ tó lóore tó ti ṣe síwájú ni àbí báwo nǹkan tó ṣẹlẹ̀ nísìn wá even gan kí ja ẹ lójú àlàgàn ká má pàdé tá má pàdé máa pa ẹ máa ń pààyàn gan ẹ o mọ̀ kan tó ṣẹlẹ̀ yá dìde nú mà. dàgbàsókè. ṣé máa fà ẹ́ sóko já wèrè ni mo fẹ́ ṣe oore fún ọ tún wúwo mi síwájú. owó ni mo béèrè olùfẹ́ wa rí mi owó tó ṣẹ̀ṣẹ̀ máa fún mi mo wá béèrè lọ́wọ́ onídọ̀dọ̀ ò fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀ gangan. sórí o ò lè ní nǹkan tó níyẹn kò broke kí everything máa ṣe báyìí kó jẹ́ kí bottle water ló máa mú ní lounge ní báyìí. èwo lè bu ara. mi ò bu ẹ. àwùjọ má bínú nǹkan tó ló wà lára mi tó wà lọ́wọ́ mi tí mo lè sọ dòwó yẹn jẹ́ mi sí èmi máa ṣe é owó èmi náà kọ́lá mi máa lọ wájú ni òkè òkè lẹ́mú ń ru sí jẹ́ kí n máa lọ wájú kí n má lọ sẹ́yìn rárá kí n máa lọ sókè jọ. kí ẹ sọ kọ́kọ́ fún ẹ ilé yìnyẹn ilé tí ẹ̀gbọ́n ẹ bọ̀dà wálé àbí bọ̀dà Samuel. bọ̀dà wálé. lọ sọ sí market. ẹ gbà mí ṣọ́ọ̀rẹ́ lílé ìṣá àwọn òun ṣọ́ọ̀rẹ́ o ó ṣe máa ní kí n lọ talé ilé tó ń rà fún màámi torí pé màámi ò sí láyé mọ́ ń sìn wọ́n dẹ̀ fún àwa èmi àtàbúrò mi wá ní kí n lọ gbélé sí market ọlọ́run má ṣe mi lákò tí létà ọmọ ọlọ́run ní jẹ́ mi ò ní talé mo ṣe máa talé fún mi lówó tó bá fẹ́ fún mi jọ. má wọrí ó dìgbà tí kinní tó bá ti fún ọ̀rẹ́ tán yányán báyìí tó ní lè breathe mọ́ ló máa mọ̀ pé ó yẹ kó ṣe nọ́mà. yorùbá tí má fi bu ara bu mi ò ṣé torí mo nílò olùṣe ṣe báyìí. mi ò bú ẹ. ó ń bú mi ó dẹ̀ fẹ́ jẹ́ kí n máa ronú pàtí lówó rí kódà. mi ò bú ẹsẹ̀ nǹkan tó yẹ kó ṣe nìyẹn. bọ̀dà wálé tó ń sọ̀gùn àbí bọ̀dà Samuel ìjọ ò lẹ ti rí wọn gbẹ̀yìn. ó ti pẹ́ ṣé torí pé ó ti wá pẹ́ ni kí wọ́n á lọ ya kó ti létà ọmọ mi ò lè ta lé tòótọ́ ni à ń pe nọ́mbà wọn kò lọ àdẹ̀rí wọn látijọ́ iná. kò lè lọ rárá bọ̀bọ̀ já rẹ o. dúró gan ó ń pariwo talé ṣé o ti gbàgbé pé mi àtàbúrò mi là wà ní in charge ilé yìí àbí kí ló ń sọ báyìí náà ok tèmi bá agree sí láti talé báwo ló fẹ́ ẹni wo ló fi fẹ́ kí n sọ fábúrò mi. èmi ò rò pé that's the best option. àbúrò mi sọ fún ẹ pé best option nìyẹn o I said the only option kò sí option mi ó mọ nǹkan tí bọ̀dà òkìkí sọ fún mi ni wọn láwọn ò rí bọ̀dà wálé rárá wọn ò rí wọn rárá ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé kò níye ìgbà tèmi àti ẹ fi lọ síbi tó ń gbé ní ṣáàbà wọn times without number láti visit wọn táàrí wọn the only option nìyẹn o kò ń ṣe best option nìkan a máa ta ni. You know the kind of person your brother is. tó bá dé tán bẹ̀rẹ̀ sí faraya see I'm not part of this o because ìwọ ló máa lọ síwájú ló máa lọ sẹ́yìn tó bá yàwó àdàbò gbẹ̀lé mi lórí. kò sí ìbínú kankan tí bọ́dà mi fẹ́ bí bẹ́ẹ̀ ni kò sí ìbínú tó fẹ́ bí ilé títà yẹn gangan ni option wa ṣé ká máa rùn pa ni ìwọ náà wò mí wò ẹ́ wò lé o mọ iye tó mú wá fún nepa bill dá mi lóhùn náà ọmọ the only solution nìyẹn kò ń ṣe the best solution rárá but the only solution kò any solution apart from that counterfeit ni. You have a very good point because àwọn bills tó ń sọ yìí wọ́n pọ̀ jù mí wá lọ and owó ò wọlé owó kàn jáde ni in fact mi ti ẹ̀ ṣọ́ bóyá mo ní 1k gan lákàntì mi ti dry. so o mọ̀ pé owó ò wọlé owó ń jáde ni and you only have 1,000 naira left o dẹ̀ ní ká má talé kí la fẹ́ máa jẹ iṣẹ́ wo ló tiẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ìgbẹ́nu ẹ̀ ṣé kò gbẹ́nu ẹ̀ náà èmi tó jẹ́ pé mo mọ nǹkan tẹ́gbọ́n mi fún ẹ tán kó fún ẹ ok owó tán fún ẹ lọ́jọ́ sí pé kò fi ṣe business bó ló wà àmọ́ bó ṣe ṣe ìwọ kan fúnra rẹ ò lè explain pé báyìí ni mo ṣe ṣe owó ibi báyìí lówó wà tèmi náà wà lára mi ṣá torí at least wọ́n sì fẹ́ mi náà 3.5
èmi náà mọ bí mo ṣe náà máa mọ bóyá ìṣẹ̀lẹ̀ àmọ́ ìwọ ti ní ó sì ní 1k ìwọ kọ́ ló ní 1k yìí ṣé máa tàn mi ò ní 200 naira mi ò ní 200 naira wọ́n máa ta ni o wọ́n máa ta lé yẹn máa ta gidi ni. You have a very good point. Some people don't get the same about you. Nǹkan tí mo dó kìkì tiẹ̀ sọ ò ní pé àwọn máa bá wa wá báyà tó bá ti rí báyà wọn ní tàbá fi lè ta báyìí owó tàbá gbà èmi àti ẹ̀ka lọ fi sọ̀tà ara wa ń tà that's the best solution the only owó tó fẹ́ ta lé o dẹ̀ fẹ́ gbowó yóò tán máa pè bọ̀dọ̀ òkìkí máa pè bọ̀dọ̀ òkìkí lónìí. Property tó wà pa ni ọ̀dẹ̀ àgbà ní interest náà mo padà tún ṣe àwọn ṣẹlẹ̀ lórí mo rí pé value property yẹn ó máa tó bí 4 to 5 million or thereabout. ó tó bẹ́ẹ̀ tí ò bá tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ gan cause bọ̀dá mi náwó gan-an nígbà tó ń kọ́ bẹ́ẹ̀ wọ́n náwó. bẹ́ẹ̀ tí nǹkan tí mo wo ni pé ń sọ̀rọ̀ pé àwọn people yìí need owó gan-an and all that bla 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 àwọn àjùkọ̀ àṣẹ meeting náírà wò pé tí wọn bá mind a lè ṣe sáré tó bá lè accept bí for 25 million on that property we can do it immediately seal up the deal kí yẹn kúrò mbẹ. sorry sir 20 kílẹ̀ pé sir. 25. ẹ má bínú ṣé náírà àbí dọ́là 25 million kéré ó kéré gan ni inú mi dùn pé lóòótọ́ èèyàn nìyí tẹ́ ẹ bá ń ṣe olóòótọ́ èèyàn ní ẹni sọ pé lẹ́yìn worth 45 million ẹ wo distance 45 million sí 25 million 20 million ṣọmọdé owó sá ó kéré. ó ti bẹ̀rẹ̀. àwọn náà lọ sọ pé 45 million wọ́n mọ̀. orin yín ṣòro ṣe. wo ó dà pé ọlá tiẹ̀ tí mo fi jókòó tí mo wò báyìí sọ ma ń wo tọ́lá tiẹ̀ nítorí pé business láti jọ ṣe ó ti pọ̀ rẹpẹtẹ mo lè bá wọn wò ká fi bẹ́ẹ̀ bí 2 million sí you understand tó bá ready láti accept ẹ̀. owó yẹn kéré ó kéré. ọ̀rẹ́ mi kì í ṣe pé mi náà ò fẹ́ tà bẹ́ẹ̀ yẹn náà but iye tẹ́ ń pè yẹn náà kéré ni. ẹ má lọ nǹkan tí mo ń try láti sọ ó ṣe pé mo sọ pé owó yẹn kéré sá o mo kàn wò pé ẹ wò sá ilẹ̀ yẹn ó ní sí ọ̀fọ̀ kò dẹ̀ sí pé bóyá gọ́ọ̀mẹ̀ntì ń gbà lọ́jọ́ wájú. nísùúrù jẹ́ ìsọ̀kan fún ẹ ẹ̀gbọ́n ẹ̀ ti broke àwálé àbí bọ́dà Samuel wọn kọ́ ti broke ilé yẹn náà ẹni yàrá lògùn gbé o járe o ẹni yàrá lògùn gbé o. èlò lẹ máa san jálẹ̀ sàn. báwọn táradá o. mo ti ń ta ní sùúrù tó bá máa ràn mí lọ́wọ́ jálẹ̀ wo ni kò ṣòro kò tún lóṣù tí ẹ má bínú sá. kí ni stand ní báyìí. àti ṣetán àti ta bí ìgbọ̀n la máa ro. ìwọ ni màá bá sọ̀rọ̀ jọ discuss kẹ́ fọ́ gbogbo account details mi so that àwọn papers kẹ́lẹ̀ make available so that lè yanjú lawyer mi dem sit down together and finalize. sí ọ̀fọ̀ olùdẹ̀ tún wà lórí ilẹ̀ ẹ̀ lè ní ṣòro. ẹ tiẹ̀ mú ti ń tàn. lọ èmi ti wọ́n true pẹ̀lú máa yìí. ẹyí ọmọ ètò ti bẹ̀rẹ̀ kò ní ní tèmi o ní tèmi o láìsí ní kọ́ńdà bọ́ra ìlàtò amúlọ́bà ẹ̀dùn oúnjẹ kí ló ṣẹlẹ̀ ń gbèlè talẹ̀ béèrè talẹ̀ béèrè. ta ni mo béèrè bíi ti báwo kúrò lọ́nà mo fẹ́ rí àwọn àbúrò mi. ẹ jọ̀ọ́ má bínú talẹ̀ béèrè. kúrò lọ́nà jàre mo rò pé nǹkan kan ṣe ó mọ̀ mí ṣá. ó ti yé mi àbúrò yín kọ́ ṣe rí láàárọ̀ nígbà tí pọ́ńpì machine wa tó bàjẹ́ ọ̀gá wò pé kí èmi ìràwọ̀ pé kí n pe plumber kan wá bá wa ṣe bọ́ ẹ̀ tètè wá gbà tẹ́ ẹ̀ tètè wá báyìí mo kàn pé Brahma Sùúrù lórí fóònù Brahma Sùúrù ti wá ti ṣe wọ́n ti gbowó lọ ajé ajálókù tó wà nílé o. èmi plumber nílé tí mo rà fáwọn àbúrò mi ṣòro òṣì tó ń ṣe tí mo bá fi lè wọlé tí iṣẹ́ ò bá bọ́ lọ́wọ́ ẹ̀ kó pè mí bastard. n tó dùn mí pé wèrè ló máa ń ṣílé yà mí ìgbọ́ bí yẹn gidi ti ṣílé yà rí wàláhì tààlà sí ọ̀bìnrin ọ̀nìkan ti ta sí lọ́pọlọ nǹkan tí nǹkan bá ta sí lọ́pọlọ ni báyìí máa sọ pé àbúrò yín ni ẹni tẹ́ ẹ ra lé fún ilé tó yẹ pé ìgbà tọ́gà ti rà náà ti fi mí sẹ́nu géètì ọ̀gá rà ọmọ kan dẹ̀ ni ìyá ọ̀gá bí ọ̀gá ò lábúrò wọn níwájú wọn lẹ́yìn ọlọ́mọ kan dẹ̀ kó lágàn ìyàwó ọ̀gá Amẹ́ríkà ló wà ọmọ ọ̀gá Amẹ́ríkà èmi àtọ̀gá àtajá là ń gbé inú ilé ṣé gbọ́ ẹjọ́ ẹ wá bòmí gbà ilé ibo wà á tẹ́ èmi á tẹ́ ṣé o mọ nǹkan tó ń ṣe ó dà pé o ti rí iṣẹ́ ń bòmí àbí iṣẹ́ yìí máa bọ́ lọ́wọ́ ẹ̀ I'm telling you. ẹ̀gbọ́n ẹ̀mí tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yín ti yé mi àwọn kan wà gẹ́gẹ́ tí wọ́n bá mú gògóró láago 4 kọ̀ǹfínẹ́tì wọn máa yó láago 7 bọ̀ ẹ̀yin ò 7 tẹ̀yìn èlò kẹ́ ẹ̀ tó yó ẹ̀jẹ̀ ń rí sìn nìyí ẹ wá máa ń tún máa ẹ̀jẹ̀ ń rí sìn nìyí
ṣé o mọ̀ pé mo rí pé ẹ̀rín o mọ̀ pé tán bá léèyàn rẹ́rìn kà ṣó ti rẹ́ni tó rẹ́rìn kàrí òun ni mò ń rí fún ẹ̀yìn. èmi náà iṣẹ́ ì máa bọ́ lọ́wọ́ ẹ̀. wàhálà kò lè bọ́ èmi náà rí irú ẹ̀ mọ̀dá kẹ́kẹ́ ẹ̀jẹ̀ ń rí sí ẹ̀yìn. ló sọ nǹkan tó sọ èmi á jẹ́ kó tẹ́ èmi máa ń fúnyàn sùúrù kó tẹ́. ṣe bẹ́ẹ̀ ni ọ̀gá. ẹni tí kò yẹ kí n pàdé láyé orí mi máa ṣe pé mi pàdé wọn ẹni tí mo lè pàdé tí kádàrá mi máa dòfo ọlọ́run má jẹ́ kí n pàdé wọn fún mi lẹ́mìí tó fura fún mi lẹ́mìí tó dárú wọn mọ́ ènìyàn tó jẹ́ májèlé òògùn tó ń wọnú ayé ẹni bá kádàrá. òkò yìí ó bá wù ọ ní kan mú. ṣé lóòótọ́. ee sọ wọn fọwọ́ kàn níbi kágbára ọlọ́run ò ká. àmì ń sọ̀rọ̀ rẹ mo fẹ́ kọ́ arẹwà sí ni. dá ìpele ìmọ̀ wọn òkè. ee ṣe yá òkè á tún fìtì rẹ. bèbè ọmọ burúkú ó ti bá mi jẹ. ẹ jọ nígbà ìpè báàgì yìí báàgì eléyìí wọn wá sí ṣẹ́bínú. mo máa bẹ̀bẹ̀ wọ́n kọ́ bẹ́rẹ̀. àǹtí báàgì eléyìí wọn o bí àǹjì ni ẹ rí pé dìsáínà ni. ẹ disappoint mi ẹ dẹ̀ tẹ́ mi ẹsẹ̀ mi bẹ́ẹ̀ in fact ẹ ti mi jẹ́ kí inú máa bí mi ṣé ẹ rí kẹ́ bá rí mi kí mo mú kí ìdání ṣé ẹ̀rọ mo mi fi decoration ni ó bẹ nílẹ̀ ni èmi mo rọkọ̀ bọ̀ bẹ nẹ́ni kínú bá bí mi tán kínú bí mi kí mo kọjá àyè mi kí mo fẹ́ jẹ́ orúkọ mi gangan òkè mẹ́sì ọ̀rìjínà màdé yìí kan ti ṣọ́ọ̀bù pa. irú kí lè mi sọ ẹ ó tí mo bá ta yẹn ṣe bẹ́ẹ̀ ni ìṣàyè mi o ayé mi ni mo fi ṣe bẹ́ẹ̀ ìṣàyè aláyé o dálé wò ó máa ṣàyè rẹ lọ. ṣe ọkọ mi. ọkọ ni mo gbé sílé èsè mọ́tò ẹ̀rọ kọ́ bọ̀bìnrin ni kí n bá ikàn ti ṣọ́ọ̀bù pa bẹ́ẹ̀ ní sọ̀sọ̀ agbára ọlọ́ọ̀ka díẹ̀ gbogbo kó bá ti wọ̀ ọ́ bẹ́ẹ̀ kọ́. ṣẹ́rí báàgì yẹn gan ní slippers. ṣé lóòótọ́ ẹ bá mi mú. ẹ máa bọ̀ mo fẹ́ rí. òkìkí hàn pé lókìkí rè kí n fọlá yan ayé mi ti dá abẹ́ sí dúró bó ṣe dúró ọlá tiẹ̀ kó fi yan ó tó àfi yan dúró lónìí. mo fi sọ láti ẹ̀rọ ìgbà yìí kan ọ̀dọ́ mi mo fẹ́ rí nígbà tí mo lọ wò ní ibi tẹ́tí máa ṣe fàájì àwọn ọ̀rẹ́ yín sọ pé ẹ ṣètò ó dèkọjá mo ṣe sáré tẹ̀lé gbọ́kànlá tẹ̀lé yìí ẹ máa bọ̀ mo fẹ́ rí. bọ̀dá mi nǹkan tí ń ṣe yín ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ̀yin ẹ̀ bá sáyé lọ ìkàn kó bí sí àná. bọ̀dá mi ẹ máa bọ̀ nǹkan ṣe yín ẹ máa bọ̀ ẹ máa bọ̀ mo fẹ́ rí. ẹ sáyé rí lọ ẹ máa bọ̀ nǹkan tí ń ṣe ẹ kú gbogbo àlẹ́ kú gbogbo ẹ̀ síta. kí ló dé kọ pèmí jáde kóòdù ibẹ̀ nìyí. bọ̀dá mi nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ bọ̀dá mi mi ò ní kankan mọ́ owó ti lọ kò sówó mọ́ ẹ o gbogbo ẹ ti bàjẹ́ báyìí. ẹ ní sùúrù náà kí ló ṣe é wíyé góòdù rẹ sí kọ́ góòdù palaba kí ọmọ adémọ́rùn ni kí ló dé kọ́ àǹkárá ibùdó páàkì ọkọ̀ rẹ sí. ẹ wo ọ̀rọ̀ góòdù kan lélẹ̀ ọ̀rọ̀ mọ́tò kan lélẹ̀ àti góòdù àti gbogbo ẹ̀ka kó gbé ẹsẹ̀ gbẹ́kọ̀ báyìí nǹkan tí ń ṣe mí bọ̀dá mi o ayé mi ti bàjẹ́ báyìí gbogbo ẹ̀ ti ta o ẹ̀ẹ́dẹ̀ tó náà nǹkan tẹ̀yìn àtọ̀rẹ́ yín olóhùn ọ̀tẹ̀ ṣe fún mi gbà ẹ̀ ṣó lè wọ̀ ni. kó bá jẹ́ pé ìwọ lọ́bẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ ni èlé ìwọ̀ kó bá kọ̀tẹ̀ ìlé ìwọ̀ gan ṣé ló ìwọ̀ nìyá jẹ́ ìwọ̀ kì í ìwọ̀ ọmọ olókìkí ọmọ gan ọ̀fọ́ ni èyí ṣe irú ìwọ̀ kí irú rẹ̀ yìí jẹ ọ̀tọ̀rí ordinary ọ̀nìyàn gan kó bá ronú làákàyè ọpọlọ rẹ̀ ó mọ̀ yìí pé èdà kéèyàn máa bá aláboyún sùn èdà. yé mo ti kú o nǹkan ti ṣe mí bọ̀dá mi mo ti bá aláboyún sùn. ọ̀sẹ̀ kí ni ọyẹ ọ̀sẹ̀. mo ti bá aláboyún sùn bọ̀dá mi mo ti bọ́lá ìbùsùn rẹ̀ ṣáàdì ìgbà yẹn mo ti kú o ṣáàdì ìgbà yẹn tí owó yẹn dé mo jayé mo ná gbọ́ra mo ná gbòòrò mo tọ́ pé kí ló tún kù tó yẹ pé àwọn olówó ò tí ì ṣe rí mo gbá aláboyún mo ti gbá aláboyún mo bá aláboyún sùn. mo dẹ̀ sanwó fún gbogbo wọn. ọgbà aláboyún sùn. mo ti bá aláboyún sùn. nǹkan mi ṣàlàyé kó mi bẹ́ẹ̀ ni pé ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ faláboyún. ṣùgbọ́n ẹ wò mí ò kàn ṣe lásán mo fún wọn lówó owó tó pọ̀ bọ̀dá mi owó tó pọ̀ mo kó fún wọn mo kó tó pọ̀ fún wọn. ó jẹ̀bi ọ̀fun ló mo ṣe bí ìyẹ́pẹ́ láboyún ordinarily nílẹ̀ Yorùbá olórí burúkú ọ̀nà kó bá balẹ̀ aláboyún bí iye ni ó dìgbà ọmọ bá tó wọ eyín kí tó ní láárí. bọ̀dá mi ẹjọ́ ṣe gbogbo nǹkan ló máa ń ní solution kí ni solution sí ọ̀rọ̀ ayé ń bá. solution bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ni. bóyá kàbíyì lọ́wọ́ bá.
ọ̀bọ ló mú sùn. Bọ̀dá mi kò tẹ́ ṣe fún mi ò dá o. Ẹ̀yin àtọ̀rẹ́ yìí kò tẹ́ ṣe fún mi ò dá o. Kò dá o. Olóyún. Kò tẹ́ ṣe fún mi ò dá. Ẹ bá sọ fún mi kó ní ilé ìwọ̀n náà. Ẹ bá sọ fún mi ilé ìwọ̀n náà. Mo kú o. Ọ̀bọ lóyún sí ọ̀tún sọ ó kú. Yé. Bọ̀dá mi kò tẹ́ ṣe ò dá. Wo èmi ò sí ní sùúrù lérè o. Ọlọ́run ṣògo lèmi wà. Gbà tí tiẹ̀ dẹ̀ ti bàjẹ́ bẹ́yẹn tí ò sówó lọ́wọ́ ẹ̀ mọ̀ kò sí nǹkan tí mo fẹ́ máa jókòó ṣe nílé o. Kí ló ṣẹlẹ̀ gan-an? A ní kó ní sùúrù. Several times mo ti sọ fún ẹ pé kó ní sùúrù fún bọ́bọ́ iná. Kí ni mo fẹ́ máa ní sùúrù ṣe? Kò sówó, kò sí nǹkan kan, mi ò rí nǹkan kan jẹ, mi ò rí nǹkan kan kó jọ, ó dẹ̀ ní kí n jókòó síbẹ̀. Kí mo fẹ́ máa ṣe? Sọ fún mi. Nǹkan tó ń sọ yìí ó yà mí lẹ́nu. Àtilẹ̀ owó bọ́bọ́ ìlàta sí. A mọ̀ pé okay o fine kò look good kò mara mú kò mọ kankan ṣe but owó ọwọ́ ẹ̀ òun lata sí. Very local champion idiot. So kí ló wá ń sọ ń sì pé kò sówó kankan mọ́ lọ́wọ́ ẹ̀ kò ṣe ní sówó mọ́ lọ́wọ́ ẹ̀. A ní ó ti tán fún yàn finally sẹ́ kò sérè kankan bẹ́ẹ̀. Jọ nítorí Ọlọ́run kí ló ń try láti sọ yẹn náà. Jọ ìgbà tẹ́ ẹ jọ wà ṣé ọwọ́ mẹ́wàá lẹ fi jẹun ni. Ṣo fẹ́ gbọ́? Mi ò rí nǹkan kan kó jọ. Mi ò rí ọwọ́ méjì báyìí kí n fi kó nǹkan jọ débi tí màá fi ọwọ́ mẹ́wàá tí màá fi jẹ nǹkan. Kọ́ńtì ìgbẹ́bí yẹn ló bá kó nǹkan méjì jọ ló máa rí mẹ́wàá jẹ débi tó máa fi ọwọ́ mẹ́wàá yẹn tó máa fi jẹun. Ọ̀rẹ́ mi jọ má sọ mí nù. Ìgbà tí wà á tiẹ̀ jọ wà ibo ló ralẹ̀ sí ibo ló ralé sí ibo ló páàkì mọ́tò sí. Tell me the truth. I don't understand. Wèrè ò náwó fún mi kò ṣe nǹkan kan fún mi a máa bẹ́ẹ̀ ká tún fẹ́ sọ pé òkè owó ìtì ẹ̀ fún yàn owó oúnjẹ gan wàhálà bá mo ṣe fẹ́ lákòjọ. Kò ní dá fún. Kò jiyàn. Wàláì kò ní yẹ. Àbò olórí burúkú ni. Ó fẹ́ waste ẹ fún mi ni. Irú rádaràda wo leléyìí? Wọ́n lọ́wọ́ bá ń gbọ́ ibi tó wà yìí wọn kò ní bẹ́ sú ẹ fún. Irú rádaràda wo leléyìí? Wo ọ̀rẹ́ mi má wọ̀rí. Olórí burúkú ààrẹ ó máa rí ẹ báyìí ó máa fọ́. Abẹ́ wá àwọn bàbá gidi. Má wọ̀rí. Wọ́n mi ò sí ní yóò tẹ̀ lè jẹ̀yà kankan mọ́ rárá mi wà. Ọlọ́run ṣògo ni mo bá jí sí ilé rẹ̀ báwo. Ẹ̀mẹ́ni tẹ́ ń bá lọ ayé ti gbẹ́gẹ́ o. Ẹ̀mẹ́ni tẹ́ ń bá rìnrìn àjò kẹ́ má lọ kíkú tó bá yín ṣe àyànfẹ́. Ẹ kíyè sára o. Kẹ́ má lọ kíkú tó bá yín ṣe. Ojú mi ò lè tọ́ mi jẹ lájẹ́. Ṣé ẹ ti gbá mọ́ni rí? Bẹ́ẹ̀ni, ìgbà tí mo ṣe wà òkè mo nílé méjì ń bẹ̀. Èmi náà ń sọ ojú mi ò lè ẹ́bà tọ́ mi jẹ. Ó ga o. So bẹ́ẹ̀ ṣe wà yín sìn ó ti tán fún yín. Bébí Ọlọ́run máa tóbi lọ́ba o. Ìpadà tálíkà sí olówó ló máa dà. Olówó sí tálíkà yẹn ò máa sún wọn rárá. Bọ̀bọ́ yìí máa ní deliverance gan-an. Olówó rí kò tún lówó mọ́. Ọlọ́run máa fi sọ̀rọ̀ mi o. Orísun adùn máa sun ìkorò. Kí n má ṣe tán lẹ́yìn tó ti fún mi. Gbà mí ó dàpọ̀ o. Ọlọ́run dá ẹ̀ṣẹ̀ mi jì mí ní gbogbo ọ̀nà tí mo ti gbàṣẹ sí Olúwa dáríjì mi Ọlọ́run dáríjì mi gbogbo ìkólọ mi Olúwa dá ìkólọ mi padà ìwọ lọ́ba tó dá ìkólọ àwọn ọmọ Síónì padà Olúwa dá ìkólọ mi padà Ọlọ́run ṣàánú fún mi Olúwa dáríjì mi Olúwa ó dáríjì mi Ọlọ́run ṣàánú fún mi Ọlọ́run ibo lójú rẹ wà Olúwa ṣàánú fún mi Ọlọ́run dáríjì mi Olúwa dáríjì mi Ọlọ́run dáríjì mi ọlọ́ba tó dáríjì àwọn ẹ̀ṣẹ̀ Ọlọ́run dáríjì mi Olúwa dáríjì mi Ọlọ́run gbà mí Olúwa gbà mí Olúwa dáríjì mi Ọlọ́run ṣàánú fún mi gbogbo ọ̀nà tí mo ti gbàṣẹ sí ọ ní Olúwa dáríjì mi Ọlọ́run dáríjì mi Jésù dáríjì mi atọ́jọba yẹn Olúwa dáríjì mi Olúwa dáríjì mi Jésù dáríjì mi ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Dámẹ́jọ ọlọ́mọ mi bẹ́ẹ̀ òkú èmi kò ṣẹ̀ṣù ní sámẹ́ èmi kò ṣẹ̀ṣù ní ìjọ dáríjì ní sámẹ́ ìjọ. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Èmi ò kì í ṣe òkú o. Mi ò kì í ṣe òkú rárá. Mo ti ní kó lọ pa èmi mo ní kó pa ìjọ ṣàánú fún mi. Bẹ́ẹ̀ ni, àmọ́ Ọlọ́run kò dàbí ènìyàn. Ìwọ ènìyàn arónípín.
Ọlọ́run kò dàbí ènìyàn, èrò ire ló ní sí mi. Ìwọ kọ́ ló dá mi. Òkìkí, ìwọ kọ́ ló bí mi. Ìwọ kọ́ ló wò mí dàgbà. Arónípin, ẹ kú ìyà o. Thank you, Jesus. Èmi ò kú o. Àmọ́ ìka jẹ́ ní máa ti pòṣì. Kò sẹ́ni tó lè bí Ọlọ́run léèrè wípé báwo ló ṣe ṣe bẹ́ẹ̀. Ẹni ọpẹ́ ni mí. Ọpẹ́ ni gbogbo ọ̀rọ̀ mi gbà. Nítorí bí ayé ti rò ó, bí ìwọ ti rò ó, Ọlọ́run kò gbọ́nà gbàbẹ̀ o. Ṣé ni wọ́n rò pé o, ire mi kò lè dé mọ́ o, èrò rẹ ti dòfo. Samuel, ìwọ tó jẹ́ rí pé after àti gbogbo nǹkan tí mo ṣe kì í ṣe ẹjọ́ mi náà ojú kòkòrò àti pé nǹkan tí mo fẹ́ jẹ láyé òun ló jẹ́ kí n gbàgbé ohun kan tí máa jẹ. Gbàtà meet for the first time ta máa ń sọ̀rọ̀ lórí social media actually mo lọ bá bàbá ti pè mí tẹ́lẹ̀ mo ní mi ò ṣe o. bó ti dé láti abroad kì í ṣe mi iṣẹ́ owó mi ni àti pé ìbàdàn tó bá dé gbogbo bí ó ti jẹ́ pé tó bá ṣàwọn olóore tó fún wọn lówó bí àná bọ̀ ló jẹ́ kò sẹ́ni tó lè fún lówó kò sẹ́ni tó lè fún lọ́lá gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ mi ló padà bọ̀. actually náà ìgbà tó wá dé yẹn náà mi kì í ṣe pé bóyá pé bó ṣe máa ń gbà tí n kò sin kankan lọ́wọ́ ẹ̀ lára àwọn oògùn tí mo ṣe mo fi gba gbogbo isaac ogo ẹ pẹ̀lú gbogbo owó ẹ anybody tó bá ti lè help ayé ẹni ẹ ti bàjẹ́ gbogbo kọ́tẹ́ ní ẹ fi ń ṣọ́la ó ti ti tẹ́ mi ìbùn ọkọ̀ fún ara ẹ̀ gbogbo owó tó ní mo gbà and bàbá wa sọ fún mi pé you could help rárá tí má ti fi lè help ẹ ayé mi máa bàjẹ́ so mi ò wá lè help ẹ. Méjì ni sábàbí. Ọ̀pọ̀ ẹ̀dá máa jẹ́ sábàbí ibú fọ́mọlàkejì ẹ̀. Ẹlòmíì á dẹ̀ máa jẹ́ sábàbí ire. Ẹ sọ fún gbogbo ṣèkàṣèkà láyé pé kó tẹra mọ́. Á kórè ẹ̀. Bí ò kórè ẹ̀ láyé, á kó lọ́run. Sábàbí ire ni wọ́n jẹ́ fún mi. Sábàbí ire ló jẹ́. Nítorí pẹ̀lú gbogbo bí mo ṣe dánú tó pé mi ò ní fẹsẹ̀ tẹ Nàìjíríà pé kí ló ń ṣe ń bẹ̀, kí ni mò ń bọ̀ wá ṣe ń bẹ̀. Tí wo ò bá wù nǹkan tó wù níwà, ṣé mi á di ìránṣẹ́ Ọlọ́run lénìí ni? Mi ì nídìí. Tí àwọn tó ní kí wọ́n á pa mí, tí wọ́n ò bá ronú pìwàdà, tí wọ́n ò pa mí, tán wá fún mi lówó, tán tarí mi pé kí n kúrò nílùú tó wà, kí n rìn jìnnà fẹ́ẹ́. Rírìn jìnnà tí mo rìn jìnnà ni mo débí. Àṣebí ọlá mi ni mo wá. Àṣebí oore mi ni mo dé. Gbogbo èyí tó wá ṣe fún mi, tó kó gbogbo ọrọ̀ mi, tó kó gbogbo ọlá mi, tí gbogbo ẹ di tiẹ̀, òun dà lénìí. Ṣèbí wọ rèé. Ìgbà tí mo lọ bá bàbá láti máa sọ fún mi pé kò ń ṣe pé ayé ló ń ṣe mí o ṣùgbọ́n èèwọ̀ nǹkan tí mo ṣe ni ìmọ̀ bá àwọn obìnrin má bá wọn rìn débi tí wọ́n pé màmá tẹ̀ má fara gbá wọn. Mo mọ̀ pé ó sọ fún mi gbà yẹn o wọ́n rìn mí kan gbà yẹn mi ní ògbọ́ owó yẹn ló dà mí lórí rí àbọ̀ ojú gbogbo ẹ lọ́jọ́ Ọlọ́run jẹ́ dáríjì mi jọ mo ti di ọ̀tún sí àti mo ti di èèyàn Ọlọ́run bá ìjọ ṣàánú fún mi dáríjì mi jọ Samuel dáríjì mi jọ mi ò ní ṣe irú ẹ̀mọ́ iṣu ní jọ. Ó tọ́ iṣu lọ́nì, èṣù náà dẹ̀ jẹ́ kó fọwọ́ rẹ̀ ṣe rẹ̀. Olúwa Ọlọ́run ọba nìkan ló ní ìdáríjì lọ́dọ̀, torí Bíbélì gan fún rẹ̀ ní Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kí ó ronú pìwàdà. Tó bá wọn Olúwa nínú ọlá ẹ̀, á ṣe ìdáríjì fún ẹ. Èmi náà rí lénìí tí mo wá di ìránṣẹ́ Olúwa tí gbogbo ayé tún sátọ̀
Wólẹ̀ kí a gbàdúrà. Àmín. Olúwa Ọlọ́run. Àmín. Ìwọ gangan ni Olúwa. Ìwọ gangan ni ọlọ́lá. Ìwọ ni ọlọ́lá tí ọlá rẹ̀ kì í tán tí ò sì ní tán láéláé. Gbogbo ohun tó o bá ṣe fẹ́ dà láyé yóò tán. Àmọ́ ọlá àwọn Olúwa nìkan ni kì í tán. Olúwa, ìránṣẹ́ rẹ tó wólẹ̀ síwájú ẹ. Ó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó tọrọ àforíjì. Olúwa, ẹ ṣe ìdáríjì. Ọ̀la tí mo gún àwọn wọn níbi ìgànnà ẹ̀gà ṣoṣo àwọn òde òṣùwọ̀n gúúsùn bẹ̀rẹ̀ ló yẹlé àtẹ̀rígbà ayọ̀ dẹ́dẹ́ akóde kan gbaragada ló yẹlé ló yẹnu adé afúnfà tún sì lé ńpẹ́ nílé alẹ́ tẹ wọ́yà àfẹ́dí ọkọ̀ tẹ́lẹ̀ fọ́magamaga sinimá titun ayé ẹ wí fún sìnkú ọ̀hún kó gbẹ̀yìn dà kọjọ́ máa yọ owó mọ́rọ̀ sùn múra dẹ́ gbajẹ́ alájẹ tipátipá alápètè òní oníṣètò ń pètè ọ̀la ayé tí ò yéèyàn ayé sinimá tó kẹnu lélẹ́yìí ó gbé ọkàn sókè rúru ayé the world. Written and produced by Jumai Mohammed. Packaged and directed by Murphy Afolabi. Starring Murphy Afolabi, Yinka Quadri, Olaniyi Afanja Sanyeri, Bukunmi Oluwashina, Mama Rainbow, Ibrahim Yekini Tele, Ronke Odusanya, Madam Shaje, Yomi Fabi, Ọ̀túnba Abiola Jebeke, Jumai Mohammed, Abayomi Adenle, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ayé iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹ gbà bẹ́ẹ̀. Gurabi Ọkọ̀bí. ẹ dẹ̀ sọ pé máa tẹ̀ ń sọ yìí dáàdi ni wọn. He is my father. Don't vote for him. Calm down. Don't tell me to calm down. Yẹ́n mi ò fẹ́ gbọ́. Ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o. Mi ò fi bòtí káàkiri àmì ìṣeré o. Àṣàsí pínísí ló mú ọ̀nàrẹ́bù yìí. Ọmọ wọn ló gbàbọ̀dé fún ọ yìí. Ó sàn kí n máa ní ọmọ láyé. Má sọ ma di o. Kí ló fẹ́ ṣe? Ó yá pa mí. Ikú wo ló pọ̀ mọ́ mi? Ayé ni mo fún yín lọ́mọ mi, kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló? Dálẹ̀, mo lajà yẹn gbà. Igi gun nígbó àsọ̀rọ̀. Ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin ìlú yìí? Gbogbo aṣọ yín ti yà, wọ́n lè ṣe wèrè. Kí ni nǹkan tó fà á? Tọ́ta wa fi ń ṣẹ̀sìn, ká má lọ pa àlà ń ṣẹ̀sìn. Ọlọ́gbà yìí o, ọlọ́gbà yìí o, ọlọ́gbà yìí o, ọyẹ́ ẹran gbà yí mi ká. Mo rò bí wọ́n sọ yìí pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni. Ẹ̀yin lójú inú, but ẹ fi rí anything. Ayé ti gbẹgẹ o, ẹmẹni tẹ́ ń bá lọ o. Ayé ti gbẹgẹ o, ẹmẹni tẹ́ ń bá rìnrìn àjò. Kẹ má lọ fi kú tó pa yín ṣe àyànfẹ́, ẹ kíyè sára o. Kẹ má lọ fi kú tó pa yín ṣe kòríkòsùn, ẹ kíyè sára o. Mo ti sọ̀rọ̀ yìí rí pé ibùgbé ìkà láyé. Ìkà òde kọ́ sórí ènìyàn ní kí ó máa fura. Ìkà ò ní yúnífọ́ọ̀mù ènìyàn ní kó máa gbàdúrà o. Àwọn ẹ̀dá alààyè kan wà ẹ ò lè fi wọ́n ṣe ọ̀rẹ́ rárá torí májèlé ògo ni wọ́n jẹ́. Kán bá wọnú ayé ológo ènìyàn wọ́n máa sọ ọ́ dolófo ènìyàn ẹ máa fura. Ọlọ́run àdúrà mo gbà o, ẹni tí kò yẹ kí n pàdé láyé orí mi má ṣe gbé mi pàdé wọn, ẹni tí mo lè pàdé tí kádàrá mi má dòfo. Ọlọ́run.